chief ẹ má fọ̀rọ̀ ọmọ yìí ṣe bínú ẹ bá gbọ́ nǹkan tóun náà sọ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bá lè ní ẹjọ́. ìjọba nǹkan tó fẹ́ sọ lẹ́nu ṣùgbọ́n sọ̀rọ̀ ló sọ lẹ́nu yẹn. dájú kí ni mo sọ tẹ́nìkan sọrí náà kí ni nǹkan tí mo sọ ń sìn téèyàn kò sọrí fine ẹ sọ fún mi pé kí n lọ sí school màmá ẹ̀ mo dẹ̀ sọ fún yín brain tèmi tẹ̀wọ́ ìkọ̀wé mi ì lè ká nǹkan kan mi ì mọ̀ nǹkan kan ṣé wàá dìgbà tí wọ́n bá ń lé ọmọ ní school kan tẹ̀tún lọ náwó tí ò yẹ kẹ́ná sí school mi tó tún lẹ́mi kú bẹ́ẹ̀ mo sọ fún yín ṣe rí brain tẹ̀ ń wò yìí mọ́ ìyá ẹ jẹ́ kí n sọ̀rọ̀ náà ṣe rí brain tẹ̀ ń wò yìí business wà lórí mi gangan tí mo lè ṣe ó kún bẹ́ẹ̀ màmá ẹ bá ọkọ yín sọ̀rọ̀ business gangan lè fẹ́ ṣe ṣẹ́rí ti ṣe wà nísìn fún mi lówó ẹ lọ wá owó jọ jáde ẹ̀yin méjèèjì kẹjọ arrange fún mi tẹ bá fún mi lówó ẹ jẹ́ kí n ṣọ́kadà wọlé bóyá bí 100 get kí ni ẹ jẹ́ kí n bá dàd mi sọ̀rọ̀ náà ọ̀kadà bí 100 ẹ ṣì wọlé fún mi tàbá lówó bí 100 bóyá bí 50 kí n kàn kó fáwọn ọmọ ayé ẹ get kọ́kọ́ máa bá mi bùn kọ́ máa sanwó wọlé márùwá náà wà bẹ́ẹ̀ kí n tún ṣí yẹn náà jọ lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bì kan owó mi máa wọlé mi náà máa náwó fáwọn òbí mi ẹ get mo fẹ́ tọ́jú yín náà. ṣùgbọ́n nǹkan tó sọ ṣùgbọ́n nǹkan tí ọmọ olóyè ìlú ṣìfù sọ lẹ́nu wo bá ọmọ ẹ sọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ̀sìn áfọ̀dù láti béèrè àwọn kọ́ṣẹ́ nǹkan tó yẹ kí n béèrè torí máa béèrè lọ́wọ́ ẹ̀ pé bolo ti rí ọmọdé oh yes. dad ṣé nǹkan tẹ̀ ń ṣàì láti sọ ń sìn ni pé ọmọ àlè ní mìíràn yìí. no mi ti sọ ọmọ ní kó má fọ́ọ̀tù láti kí n sọ ni tó bá dẹ̀ dé táìmù kan máa béèrè lọ́wọ́ ẹ̀ kọ́ṣẹ́ yẹn á tì fún ẹ láti lè àṣà jẹ́ kí n sọ nǹkan fún ẹ ọmọ tèmi olóyè olú ò gbọ́dọ̀ ó ń sọ̀rọ̀ ń sìn ó ń swaga ó ń ṣe gbogbo ó ń sọ̀rọ̀ kadà ó ń sọ̀rọ̀ mọ́ríwá ìyẹn ní ọ̀dọ̀ tèmi tí mi bá kàwé mi ní débi tí mo dé ìnáwó gbogbo ẹgbẹ́ ló tún lọ gba fọ́ọ̀mù ní aláwùsá àgbọn tí pẹ̀tọ́ fẹ́ ṣe pọ́lìtì ẹjọ́ òtún ẹ mọ́mọ́ tó wà sí náà ọmọ tí máa sọ fún pé ìwọ fẹ́ máa ṣe business agbára tó o bá kàwé business gan ò lè wà successful jẹ́ kí n sọ yẹn fún ẹ ó dẹ̀ máa kàwé ni o wàá kàwé ní kàwé ni o ó gbọ́dọ̀ kàwé tó bá jẹ́ fẹ́ sí máa wà á fi ìwé kùn náà sọ fún ó máa kàwé o owó ló máa kàwé mi sọ jù ẹ lọ. ọmọ ẹ má bínú chief. ẹ wo brain tèmi ò kàwé ni mo sọ ẹ mi ìdẹ ní kà kò sí nǹkan tẹ máa ṣe sí kò sí nǹkan kan ọpọlọ mi ò gbé ìwé. kí ló ń sọ náà ṣòro kò jẹ́ tàbí ẹbí nù. màmá ẹ wo ìwọ mo fẹ́ bá sọ̀rọ̀ màmá mi ní ẹ jẹ́ kí n bá yín sòótọ́ ọ̀rọ̀ mi lè kàwé wọlé lọ sìn lọ bá ọkọ ẹ lọ ẹ kan lọ àárẹ̀ ìgbẹ́ ṣe máa kówó fèmí kẹ́mi rówó tí máa fi ṣe business. tẹ́ bá dẹ̀ sí mọ̀ pé yín ló lè ṣe bá yín kú gẹ́ra o. kí o kọ́kọ́ wá mi dábọ̀. ọmọ ìpa mi ó ti jẹ́ kí bàbá yẹn pé lọ́mọ àlè nítorí Ọlọ́run ayé mi rèé o kí ni màá ti ṣe lè sí. Dàpọ̀ débi o kó kálá yìí ó ṣe sílé rẹpẹtẹ
Mo wá rí pé ọ̀rọ̀ tó bá mi sọ yẹn kì í ṣe tí mo lè bẹ́ẹ̀ discuss lórí aago. Mi ì dẹ̀ fẹ́ wá sílé lọ́hùn torí mi ì ní fẹ́ kí dáàdì mọ̀ pa àsọ nípa ẹ̀ rárá. Ó ní ìwọ àti dáàdì ó ní ẹ̀ ń bínú sí òun. Mo ní kí ló lè fà bínú? Ó ní torí pé òun ṣàlàyé fún yín pé agbára òun ò gbé ìwé kíkà mọ́, ọpọlọ òun ò gbé ìwé kíkà mọ́, wípé kẹ́ ẹ dáhùn lókòwò. Ó ní bí ìwọ àti dáàdì ṣe faraya nìyẹn o. Lẹ bá ní láyé o, dandan òun gbọ́dọ̀ kàwé yìí ni. Mo dẹ̀ wá rí i pé n tó fi lè mú Dàpọ̀ lanu ṣàlàyé pé ability òun ò gbé ìwé kíkà mọ́. Mo rí i pé ọpọlọ wà ní ọ̀rọ̀ tó sọ. Mi ìbá ní kẹ́ jẹ́ ká dá lókòwò bó ṣe sọ yẹn. Kó má di pé a kàn náwó dànù sí skul lásán. Ẹ jẹ́ dá lókòwò, ṣé bẹ́ẹ̀ nu kákàndẹ̀ mọ́nítọ̀ ẹ̀ ká dẹ̀ rí i pé ó ń ṣe dáadáa ni. Ó ṣe ọ̀rẹ́ mi. Ó ṣẹ̀ mí láyọ̀ tàbí ń ṣọ̀rẹ́. Ó ti fi lè ṣẹ̀ mi. Ó ṣẹ̀ mí gidi. Kí n bímọ ẹyọ kan ṣo. Kó dẹ̀ wá sọ fún ẹ pé òun ò ní kàwé. Ó ò gbá mọ́ lẹ́nu. Odidi ọmọ ṣì fún gbòòrò. Kó má wàá kàwé. Ibi àwọn tiẹ̀ bí ó kà. Èmi ẹyọ kan ṣo. Tó yẹ kó o pè jókòó. Ní pé irọ́ o. Gbọ́ nǹkan tí ìyá àti bàbá ẹ̀ sọ kó kà. Ó wá rán ẹ sí mi ni. Èmi náà wá rán ẹ padà sí. Bàbá pè é, á pè jókòó. A sọ̀rọ̀ ọmọlúwàbí. Kó gbọ́ nǹkan tí ìyá àti bàbá ẹ̀ sọ. Ẹni tí ó kàwé, lásán ni. Tó bá tiẹ̀ wá kàwé yẹn yá. Tó bá fẹ́ ṣe business ayọ̀ ọ̀tọ̀ ni. Ìyá lára, àwọn ìjọ mi lójú. Ó ṣe gan. Ìyá Dàpọ̀. Wò jẹ́ ká bára wa sọ ìtújú òótọ́ ọ̀rọ̀. Ó sọ nísìn oníṣẹ́ báwọn ọmọ tèmi kàwé. Wò ó tá a bá fọmọ ọwọ́ mọ́ á lù kan pa. Kò jáde lẹ́nu àwọn tèmi wípé àwọn ò kàwé ni. Àwa obìnrin la lọ́mọ. Sórí àwọn bàbá tá à ń wò yẹn bàbá gbogbo ayé ni wọ́n. Kó má jẹ́ pé nítorí pé dáàdì ń bínú oníwọ̀ náà ṣe ń fárígá ìbáyìí. Dàárò má gbọ́n owó dànù lórí ọmọ. Àlọ́ ṣé ọ̀rẹ́ mi. Àmà ríra sẹ́. Ṣé wọ́n ń bínú lọ ni? Bínú. Ìyá Dàpọ̀. Àmà ríra. Ṣé mo ṣe tí ò dáa? Nígbà tá ọmọ lágbára ìgbéwèé gíga. Kẹ̀dẹ̀ má náwó dànù lórí ọmọ. Ẹ kúkú dá lókòwò kẹjẹ kó ṣe. Níbi ẹnu kẹ mọ́nítọ̀ òwò tó fẹ́ ṣe ni kó dẹ̀ rí kárí kó ṣe dáadáa. Ìwọ ló dẹ mọ́wọ́. Wo jẹ́ kí n sọ nǹkan fún ẹ. Ká ní mi mọ̀ pé nǹkan tó ń bọ́ àbá mi sọ lénìí ni. Màá ti jáde kó tó dé. Sórí pé mi ti fẹ́ jáde báyìí sí lóde. Bọ́ kò sí ọ̀nà ń bẹ̀. Má jẹ́ kí n tẹ̀. Ẹ̀jọ̀ ẹ wò ìyàwó yín náà ti dààmú àwọn àtọ̀rẹ́ wọn náà jọ wá bá mi lé lánàá. Mo lè sọ fún wọn pé kò sí tí ẹ lè bá mi sọ tí mi ní gbọ́, kò dẹ̀ sí tèmi náà bá yín sọ tẹ́ ní gbọ́. Ẹjọ́ ẹ̀gbọ́n mi. Jókòó. Sórí jẹ́ kí n sọ nǹkan mi fẹ́ kó rojọ́ jìnnà ni o. Máa wọ ọmọdé yìí kẹ́ ọmọ onílé ọlọ́nà ni. Pòṣíṣàn mi nínú ìlú yìí ó wà very vital. Wọ́n gbọ́dọ̀ gbọ́ pé ọmọ olóyè kò kàwé. Ó ṣàtẹ̀ ọmọwé ẹni tó mọ̀wé ló máa ṣí tẹ̀. Torí nígbà tó bá ti ń kọ 2000 tó bá fi òdo kan sẹ́yìn ó ti di 200,000 ní àbí gbogbo ẹ̀ wá ń bẹ. Mo ní kàwé tó bá tẹ̀ fẹ́ ṣe business man. Ó dáa kí ni aṣọ láti pé tí n bá tiẹ̀ kó fún ọmọdé ó máa fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe kò ní máa fi dà lóru kiri. Láíláí ọmọ àyàtọ̀ ṣé bóun sọ fún wa bóun ò kàwé pọ́pọ́lọ́ òun ò gbé. Tí ò bá sọ fún wa tó náà fowó wa ṣe ránù tó fẹ́ borúkọ wa jẹ́ ńkọ́ ẹ̀gbọ́n mi. Ẹ jẹ́ ká dán wò. Ẹjọ́ tó ló lò. Tó bá jẹ́ pé nǹkan tẹ fẹ́ nìyẹn tó bá tún wá délẹ̀ lọ́jọ́ ọ̀la máa káwọn náà káwọn tó kọ́ sí mi. Láíláí Ọlọ́run ní jẹ́. Ok mo gbọ́ kò sí problem. Ṣé nítorí náà ló wá fi ní òòrùn jẹ́ wá? Ẹ wo ọkàn mi ṣe balẹ̀ ní báyìí. Ṣé wàá wọlé kó lọ dáná jà jẹ́ kí n máa lọ síbi tí mo lọ. Ó dáa. Ọ̀rẹ́ mi ṣé wọn bí kí ọ̀ tó jayé dé ìlú lẹ́bù tá a wà ṣé wọn bí kò yí sí ara àtọ̀ bọ̀ tí o mọ̀ pé kọ́kọ́ wà tí mo fẹ́ sọ. In order not to be a loquacious talker, let me just go straight to the point and stop beating around the bush like an OBJ. Ọ̀rẹ́ mi àti ẹ̀ ó ti kúrò ní ọ̀rẹ́ lásán. I mean we more or less like a brother àti di ọmọ ìyá. Bí ṣe wá rí yẹn sìn mi ò ní fi dúdú pé funfun fún ẹ. In order kí wọn náà má fi funfun kò fi pé dúdú fún mi jẹ́ kí n sọ nǹkan tó wà lé fún ẹ.
dáadẹ́ ti rí pé nǹkan tó fẹ́ nìyẹn wọ́n dẹ̀ ti sọ fún ẹ pé gbà owó lélẹ̀ àti lọ make necessary inquiry àti lọ́kadà àti lọ́ márùwà wọ́n ti fún wa ní discount lórí everything but kí ni nǹkan táwa fẹ́ ṣe tá a máa fi step game wa up tá a máa fi yàtọ̀ sí every other ọ̀kadà riders and márùwà riders lóru kí ni nǹkan tá a fẹ́ ṣe ṣé o mọ̀ pé èmi Túndé aka American Lollipop aka ladies perfume mi ò ní parọ́ fún ẹ òótọ́ ọ̀rọ̀ báyìí ni màá sọ irú àwọn ọlọ́kadà tiwa yẹn jẹ́ kí wọ́n máa lo boot instead of your ordinary leg àbí slippers of your drive jẹ́ kí wọ́n máa lo boot káàtẹ̀ sọ pé Fáṣọlá ó ti dá helmet sílẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti ń lo helmet àwọn onímàrúwà tiwa jẹ́ kí gbogbo wọn máa lo tie kọ́ máa look corporate jẹ́ ká modernize tiwa I mean jẹ́ kọ́ mọ̀ wípé àwa bá ṣe wà yìí a kì í ṣe drop out lásán although drop out ni wá argue pẹ̀lú yẹn but I can say we can do better than àwọn tó kàwé yẹn I mean we are educated for that matter we are educated now so jẹ́ ká ṣe kó tó máa fi pé àwọn guys yìí o they are making a whole lot of sense má jẹ́ kí n parọ́ fún ọ̀rẹ́ mi eléyìí tó wá jájú ni wípé tí gbogbo wọn bá ti ń pawó yẹn instead of máa kó wá fún wa ní paper jẹ́ kó máa sanwó yẹn sínú account tèmi direct. You're a bad boy. Sori gbọ́ nǹkan tó ń sọ bọ̀ yẹn ó wà okay sure understand but sori ibi tó sọ̀rọ̀ lówó dé yẹn sí náà mi gbà Túndé mo trust ẹ die ṣé you get but jẹ́ kó máa wọlé sàkáǹtì tèmi àwọn nǹkan tá a bá fẹ́ ṣe a lè máa ṣe at least ní máa fẹ́ bá dáàdì sọ̀rọ̀ máa ń sọ pé nǹkan báyìí ló wà nílẹ̀ nǹkan báyìí ló wà nílẹ̀ kò ní dàbí pé okay ọmọ mi dàbí pé kàn náwó nàkúnà oh get me right. tí mix ẹ papọ̀ mọ́ra wọn oh trust me ló sọ fún mi yẹn o. No láíláí mo trust ẹ dá yìí náà. Kí ọkùnrin rédíò kó pa kóbìnrin rédíò kó pa we still fetch water in the same basket. ọ̀rẹ́ mi orí ẹ̀ wà bẹ́ẹ̀. ẹ bọ kí ló ń ṣẹlẹ̀ Túndé kí ló ń ṣẹlẹ̀ o sọ pé àwọn ọmọ yẹn máa dé látẹ̀kọ́ wọn ò dé o gẹ̀ tèmi dẹ̀ ti fẹ́ wọnú rúùn lọ kí là ń ṣe ń tà ń sìn kò kí ń pẹ́. Actually ṣọ́ra àwọn ọmọ tó ń bọ̀ yẹn ọmọ kan ni ọmọ kan yẹn wá dàbí igba ọmọ tó bá rán ọmọ tí mò ń sọ yìí. jẹ́ kí n describe ẹ̀ fún ẹ ó dàbí Angelina Jolie. Oh thank God. Tàbá kórè àwọn I don't know that. Baby girl, hold on. Ṣé wà pa? Meet Dàpọ̀ aka too much money. Yeah, I'm sure. Ṣé wà? Yeah. Turn around. Yeah. She's not bad. It's not bad. I'm bọ̀ ọkàn ṣe mí náà ní Túndé. Ali is ọmọ àwọn iṣẹ́ tí mi máa ń láyè. Ó mọ̀ pé tí n bá fẹ́ ṣiṣẹ́ mo máa ń láyè kíṣẹ́ pé okay. Ọmọ yẹn máa pé wọn ajú tó jẹ́ pé tó bá gbórí sí báyìí kó tó jí gan tí ò bá jẹ́ o lè má jí. Then ẹ̀yìn yẹn náà máa bam okay tó máa bam ó kàn máa yọ bóyá bíi bí. I'm sorry, you understand? I like you. Okay, but irú ọjọ́ yìí nìyẹn tó ṣe irú ẹ̀ ṣe ti gẹ̀. Go down low. First of all, Go down low. Go down low. Go down low. Ọ̀rẹ́ mi ó bá ti ṣe nǹkan. Ilé nǹkan gangan. Má má èmi o, ọmọ bùjẹ́bùjẹ́, ọ̀nà má jẹ́ kí n máa ka owó lójú ẹ̀. Come on. Ṣé bó ṣe rò rẹ̀? Ṣé wà bẹ́ẹ̀ yìí? Ṣé wà pa? A máa sọ̀rọ̀ lórí but. Tábà délé náà for sure. Ó yẹ kó yẹ nù. Ẹ ti gbọ́? Okay. Orí ẹ̀ wà bẹ́ẹ̀. Alright. Ọmọ yẹn ò sí bẹ́ẹ̀. Ọdún máa gbàgbà ìṣú ẹ̀. Ọmọ yẹn ò sí bẹ́ẹ̀. Adi bá gbogbo ẹ̀ gbogbo fún mi ní yàrá sọta yẹn àwọn sáà tì mí wọ́n tì mí nà bá mi lù bẹ́ẹ̀ sáwọn ọmọ tì mí ní sáwọn ọmọ ayé ní nà. Cut phone. Ìyẹn náà. Sori lálẹ́ èní ọmọ tí a máa lò mọ́jú nìyẹn ṣùgbọ́n báàjì. Ṣé wọ́n gbogbo wá sí ìgbàlẹ̀? We carry this girl come now. No, no be carry this girl come wo ọkùnrin ni wà náà wà dé lówó abó ṣeré abásọ̀rọ̀ náà. Na embarrassment now. Guy gbójú dáre. Kí ló ń ṣe ṣẹ́rù ń bá ẹ̀ ní ṣẹ́rù ń bá ẹ̀ ní kò sí nǹkan tó wó ṣe ti máa yí. Tí o fẹ́ dá ni ó dẹ̀ ti burú ni gbàgbọ́n ní gbàgbá kí ni tó ní dá fún kan tó ṣe yẹ ọkọ kan di ọmọ mi ìka tí mo náwó lórí. Ẹ má bínú mi ò bá ti dà wá. Ó bínú kí ni.
ẹ má bínú ẹgbẹ́ náà fẹ́ sáré bá lọ́rọ̀ kékeré náà ni. Àwọn ìyá ọ̀ tó o bá máa dàpọ̀ lórúkọ mi ATM lọ́mọ oge ẹ̀rọ bùjẹ́bùdà mi lé ní ìwọ kan gbà láti ṣe kíni láti bá mi ṣeré mọ́jú mo máa fún ẹ 100k. 100 what? 100k. Just for a night. Yeah, mo máa fún ẹ 100 but tó bá tún wá bá mi ṣeré tó bá jù bẹ́ẹ̀ lọ àmì tó bá mi ṣe tí mo rántí orúkọ bàbá mi mọ́ máa sọ di 200. 200,000. Yeah. Fọlẹ̀ ó dẹ̀ máa pẹ́. ó wà ní láì tí ò ní dáa wọ́n mọ sábà wọ́n ní kí ló ń ṣe yín tó ṣé ọmọ fúnni lọ́fẹ́. Pè é létà. wọ́n lè tó kò ní dáa fẹ́ wọ́n àti tani kò ní dáa fún wọn tó fẹ́ sọ yẹn ọmọ tó wà náwó lọ́wọ́ ọ̀la kọ́ àgọ́ tí akẹ́kọ̀ọ́ wọn tó wọlé kò ní dáa fún ọmọ sọ yẹn ọmọ fẹ́ sọ baba pẹ̀lẹ́ sórí nǹkan tí mo sọ fún ẹ bàbá máa fún ẹ jẹ́ ká gbé wọn lọ sọ́sítà bàbá jẹ́ ká gbé wọn lọ sọ́sítà ni. dadi ẹ ti pa torí nǹkan tí mo sọ fún ẹ o ti náà lálẹ́ sí. Hello. Daddy. Rika. Káàbọ̀. Yes, sir. Ṣé wà okay? No, of course. Ṣé ti jẹun? Mi ò tí ì jẹun torí pé mi ò rí lè tí ì pa mi mọ́. Bóyá kí sáré wọ kíchìn kí máa ń dáná. Máa ti ṣe yẹn. Rika. Sir. Jókòó. Sir. Rika. Yes, Daddy. Báwo ni ọ̀rọ̀ wa? Ọ̀rọ̀ àjọsọ wa. Ewu ń bẹ sá. Ọ̀rọ̀ tọ́lọ́kọ dé Àríkẹ́. Ọ̀rọ̀ tí Dàpọ̀ tí mo bá ẹ sọ. Dàpọ̀ tí mo sọ pé wùn mí kó o fẹ́. Dàpọ̀ a máa rówó lò. Daddy, mo sọ fún yín kò sọ̀rọ̀ ń bẹ mi lè fẹ́ Dàpọ̀. Àríkẹ́, tó bá fẹ́ kẹ́mi mi gùn, jẹ́ kí ọ̀rọ̀ wà ń bẹ. Arówó lò ni mo fẹ́ kó o fẹ́ ọmọ ẹ, ọmọ arówó lò lòun mi kó o fẹ́. Look at it this way. Arówó lò olówó ni. Bó lè ṣe lówó bẹ́ẹ̀ ló ṣe máa ń mí sí èmi lára tó fi ń ṣọ̀wá dọ́rí ọ̀dọ̀ tiẹ̀ lọ. Mo ní ìgbàgbọ́ pé tí o bá fẹ́ Dàpọ̀ tó jẹ́ ọmọ Arówólò relationship èmi àti Arówólò á tún tight dáadáa torí pé àbáfọ̀ pé a ti dọ̀ ọ̀rẹ́ ni wá a tún ti di àná nìyẹn. Wọ́n mọ̀ pé owó tiẹ̀ ọlá tiẹ̀ àti gbogbo iyì tí ó máa ràn àwa jẹ́yàn tèmi ni kò rò ṣé o fẹ́ kí n wà báyìí forever ni. Daddy, ẹ tún fojú wo báyìí pé ẹ wo Dàpọ̀ yẹn ṣe drop out ni. Ìwọ ò ṣe gbàgbé ọ̀rọ̀ drop out wo tó o bá fẹ́ tán a wò pé ìyàwó òun kàwé jọ ń lọ òun náà fẹ́ lọ sí school ìwọ gan lè advice ẹ kó kàwé sí a máa wò pé kò yẹ kí ìyàwó òun kàwé jọ ń lọ a fẹ́ lọ sí school a ó máa kàwé a kàwé sí àwo tí ìyàwó òun jọ àbí kí n dọ̀bálẹ̀. Daddy, ara ẹ má dọ̀bálẹ̀. Mo lè dọ̀bálẹ̀ fún ẹ. Ẹ má dọ̀bálẹ̀. Ó jà Daddy, máa rò. Ó ṣe má wàá jẹ́ kó pẹ́ jọ tèmi ni kò. Bóyá ó ṣe ọmọ náà. Ó ṣe thank you. Jẹ́ kí n wo kitchen kí n lọ. Mo lèmi náà wá lè jẹun báyìí. Ebi lè pa mí sì máa lè jẹun. God. Ládàpọ̀. Jẹ́ kí n gbé kíní kan lọ́wọ́ ẹ̀. Ṣé wọn kì í bímọ ni mo bí ẹ ni? Àbí tí èèyàn bá tọrọ ọmọ lọ́wọ́ Ọlọ́run ṣe bí kéèyàn lè jèrè ẹ ni? Ṣé ẹ̀ṣẹ̀ tún wá ni pé mo bí ẹ lọ́kùnrin tó tún lọ jẹ́ àkọ́bí mi? Ó ló fẹ́ lọ skul, àná ẹ̀ lọ skul, ó débì kan tún lò lọ́mọ, good. Ó ló fẹ́ máa ṣe business kábẹ́ wówó. Kí n tó gbà fẹ́ gbà ẹ̀sùn mọ̀ pé jẹ̀gbọ́n ni, mo tún bẹ́ẹ̀ wówó tó tún wá ti di business mọ́ tó lówó bẹ́ẹ̀. The next thing ni pé kó máa fi owó yẹn ṣe ibùtù lákàkiri. Ìwọ lọmọ dúdú lénìí, ìwọ lọmọ pupa, ìwọ ló ń gbọ́rọ̀ bọ̀, ìwọ ló ń gbélé pa. Tó dẹ̀ bá lọ́wọ́ èmi tí mo bí ẹ yìí. Abó bá ní. Ẹni ẹlẹ́ni tó gbéyàwó ẹ̀wà yẹn tún wọ̀ ẹ́ lójú. Lẹ́yìn ìgbà tó ti rí rán ọ̀rẹ́ pé kó mọ obìnrin wá, ó wá sọ fún yẹn pé ètò tún rí i pé front elevation in fact ó lè bá bí adìẹ kò ṣe kó.
ọkùnrin náà béèrè lọ́wọ́ ẹ pé èwo ń tẹ̀lé nẹ́ẹ̀sì ní gbogbo kò dẹ̀ fọmọ lórí tó bá lọ sí bẹ́ẹ̀ yẹn kú gbọ́. ẹ má bínú sá ẹ má bínú kò kí ń ṣẹ́jú èmi náà but mo ti already ṣe tán ó dẹ̀ ti jájọ mi lójú dáàdi mo realize mistake mi mo mọ̀ pé mo bí ẹjọ́ tó rọ lọ́hùn ẹ má bínú ẹjọ́. kí n má bínú ara ẹni kò pẹ̀lú kó má bínú ró bá dùn ẹ lọ́wọ́ mi gbogbo èèyàn mọ̀ mí bí tó ti rí tiẹ̀ ni ò tí yé mi mo dẹ̀ sọ́njọ́ kìíní o ní kí n má béèrè question tó ṣe béèrè ṣé ò tí ì máa wu ẹ̀ báyìí sí jẹ́ kí n sọ nǹkan fún ẹ o tí ẹni ẹ bá lọ kú ìwọ àtijọba ìjọba akẹ́sẹ̀ wọ́n tòkòtò kan náà ni láti gba ẹ̀ máa dẹ̀ sọ fún mi pé mi ì mẹ́rí o máa dì sóònù ọmọ ọlọ́kadà ire o ọ̀dọ́ ọlọ́kadà. bẹ́ẹ̀ ni sí ti bẹ̀yìn náà ọlọ́run jẹ́ kó kú èwo ni gan ṣe bọ́kùnrin ní ọkùnrin lèmi náà bájú náà ló la kọ́mọ mi lórí iṣẹ́ àwọn àṣọ bẹ́ẹ̀ ẹ ṣé mi lẹ́jà rẹ̀. pẹ̀lú ọkọ mi àjọ ní ọmọ owó ọmọ ọ̀rọ̀ ọmọ dáadáa ni ọmọ alálùbáríkà ni sórí tí mo ti bí ẹ báyìí ìṣe ni inú mi kàn mọ́ ń dùn ṣá ọmọ pojú kéré ni ṣé o gbàgbé ọdún tá a fẹ́ ṣe kó lè bá mi tọrọ àyè lọ́wọ́ ọ̀gá ẹ̀ níbi iṣẹ́. Ọlọ́run ló ní kẹ́ rán mi létí o mo ti gbàgbé àmọ́ bẹ́ẹ̀ ṣe wá rán mi létí màá bọ́gà mi sọ̀rọ̀ kán lè fún mi láyè ká lè jọ lọ. wà á ṣoríire ọkọ mi jọba mi bẹ́ẹ̀ o torí lọ́jọ́ ẹ̀ mo fẹ́ máa rí ẹ báyìí kínú mi kó ṣe kí ni kó máa dùn ni o ṣé o ti gbọ́ ọkọ mi ó wà kún kankan mo fẹ́ bẹ́ẹ̀ sọ ṣùgbọ́n pé bá ṣe ń ṣọdún ẹ̀ náà gbogbo àná là ń ṣe ó ti dàgbò ó ti tójú bọ̀ ó ti yẹ kémi náà rọ ọmọ mi ó ti yẹ ẹni tó ń fẹ́ gan tiẹ̀ wá fi hàn mí kí n rí. Màámi ṣé nǹkan tẹ́ fẹ́ ni ẹ máa rọ́mọ ọmọ yín láìpẹ́. àmì o. àmọ́ tó bá tásìkò láti mọ́kọ wálé màá mú wá. ti promise mi. mo promise yín. wà á kọ wálé fún mi. bá a ṣe rí yọ ẹ ṣe mọ́ mi. ṣe ọkọ mi wà á dàgbà. oúnjẹ ọmọ àjìnà fún ìkan náà jẹ. ṣe fẹ́ juice bí a kìlọ̀ bá yín gbé. ọ̀ràn yàn nìyẹn kárí ọkọ mi kò ṣe máa jẹ. pèrè àparò arówó ló di first. báwo ni ọ̀rẹ́ má bínú tábà ní tennis court bẹ́ẹ̀ a máa ń pa fóònù ìṣòwòtòwò jẹ́ ká tiẹ̀ píkò rárá bí mo ṣe wọ ní sinimá mo ní kí n pẹ́. báwo dẹ̀ ni ọ̀rọ̀ Àríkẹ́ ọmọ ẹ̀. kí ni. ṣé ètò títò. ó ti gbà. ẹ ti sílẹ̀ God bless you. ó ti gbà mo ti bá sọ wo ẹ̀yin ni kí ẹ lọ mú déètì wedding kó o pe ọmọ ẹ kẹ pick date kan ká ṣe ìyàwó kan fẹ́ra wọn. ó ṣe gan mo dúpẹ́ God bless you. ayé abẹ́lé òbéèrè nìyẹn àti tí máa mọ́jọ́ tá a máa ṣe introduction tí marriage máa wáyé àbí ó ṣe gan ọjọ́ òní tí Ọlọ́run ní yà wá. Ọlọ́run ní yà wá lọ́ọ́ tí so wá pọ̀ kò ní yà wá. abára pẹ́ God bless you ó ṣe gan. arówó ló dé first ẹ ṣe later kò burú anytime tó bá ti pè mí náà ni bẹ́ẹ̀ kà ń kọ́ ló bá ti pè mí máa dá o ó ṣe kò sọ fún Dàpọ̀ kó náà múra lẹ́ o arówó lò. ìtàn pè lọ́rẹ̀ nìyẹn ó ṣe Ọlọ́run. ọ̀rẹ́ mi gbogbo aṣọ tó bá dá mọ̀ pé wọ́n lójú jù mí lọ aṣọ tó bá ti mú tó ti wà pa mo ti láìkì ni. mo mọ̀ pé ó fẹ́ ti wàhálà aṣọ mímú yẹn sí mi lọ́rùn ni èmi náà dẹ̀ gbà tayọ̀tayọ̀ nǹkan kan ni mo kàn máa béèrè ni aṣọ tá a fẹ́ mú fún general yẹn ṣé lace ní ká mú ni àbí ankara àbí kampala torí wọ́n ti ń lo kampala náà sí. ọ̀rẹ́ mi èyí tó bá ti mú kò ní mo ṣe. ìwọ tó lójú sórí aṣọ tiwa nìkan ní kó wá dá yàtọ̀ báyìí kọ́ mọ̀ pé yes àwa yọmọdé ká máa milẹ̀. àwa gangan ló ní nǹkan. mo fẹ́ kíjọ yẹn mi. ó gbọ́dọ̀ mi ìyá Dàpọ̀. béèrè ó máa ń dóhùn lọ́ọ́ màá ni. Olúwa ṣeun. bí bá ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lò rí. bẹ́ẹ̀ ni. pò ìwọ máa wo nǹkan wàá rí i pé nígbà tí ìyàwó bá délé Dàpọ̀ nísìn a rí pé gbogbo wa pàlàpàlà tó ń hù níwà yẹn á rí wọ́ ẹ̀ bọ̀lẹ̀. àmì o. òun náà wá ríra ẹ̀ bí responsible man. àmì o. bó ṣe máa rí nìyẹn.
ìgbà wo ni ká wá lọ máṣọ náà. tó bá ti yá ó ti yá. Ká lọ mú lọ́la. Ó ti yá. Kí ni mò ń ṣe. Ó ti yá o. Torí kò yẹ kó pẹ́ mọ́. Ó ti yá. Kí n ṣó ló fẹ́ jẹun àbí báwo. Má jẹun sí. Ó wà jẹ. Má jẹun. Ráìsì àti dòdò. Mi ì lọ gẹ̀dẹ̀, ráìsì nìkan ló máa jẹ. Àìrọ̀ kọ́gẹ̀dẹ̀ wà ní. ọ̀rẹ́ mi toast. Come on. This is success. Now listen, ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi? Ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn mo wò pé bóyá o tún ti bẹ̀rẹ̀ drama yẹn ni. But now mo ti rí wípé ọ̀rẹ́ mi for real nìkan tó fẹ́ ṣe ń sìn. Ṣé mo bí tí mo ti kọ́kọ́ ń gbà ẹ̀ gbọ́? Ìgbà tí mo ti wá rí invitation card everywhere. Mo ní ó dà pọ̀ rẹ̀ mi ò mú láwádà mọ́, but nevertheless I'm really happy for you. I'm really happy for you. Being a responsible man. Ṣé wọn bẹ kó easy ja? Come on, Sunday, when people will get it right. Yes, we'll get it right. Because nǹkan tẹ́mi ń feel kọ́ ni wọ́n ń feel. Ṣórí tí ń ṣe wà mo kàn ń wò náà ni pé inú mi ò dùn. You suppose get me right. Because o mọ̀ máa kọ́ jókòó ń sìn kí kan máa dáhùn à ń lé kí kan kọ́kọ́ máa camp mi síbì kan. So gbogbo nǹkan tá a máa ń jọ ọ̀rẹ́ mi ojú màlẹ́ ò tí fẹ́ kúrò nínú ọtí ó mọ nǹkan tó ń ṣe ẹ́ let me break it down for you nǹkan tó ń ṣe ẹ́ ni wípé gbogbo Wednesday Thursday Friday Saturday to Sunday nílé ijó but ọ̀rẹ́ mi I'm telling you the real truth ìyẹn ò lè jẹ́ problem I mean o sì ní mi lọ́rọ̀ ẹ̀ náà ṣé gbogbo àwọn yẹn ń sìn bákan bá gba pàtí kan sí gbòòrò yàrá ńlá kan gbogbo Wednesday Thursday Friday Saturday Sunday àwọn ọmọ yẹn àdàwọn máa dá wọn dùbúlẹ̀ wọn máa ṣídi wọn sókè wọn máa dá wọn dùbúlẹ̀. ọ̀rẹ́ mi mẹ́rẹ̀. sórí tó ń ṣe mí yẹn ti lọlẹ̀ mo lè mí ìṣẹ́ láyé mi tí màá fi kú mi mọ́ bó ṣe fẹ́ cope tí mi fi ní bá ṣe ọmọ. I love you more than my father. You are the baddest one. You are one of the baddest boys in town. You know what team? Yeah. Let's pop this. Let's pop this shit out. Let me pop it out. Hello. God, Jesus Christ. Now, already. As you can see, Yeah. bá ṣe ń sọ̀bọ̀ táwọn ṣe péré àparò jápò straight. Oja. So come on. Ṣé mo pa n plan àti náà ń sọ̀rọ̀ ń pa bẹ́ẹ̀ nìkan ṣe fẹ́ fẹ́yàwó bí. I mean à ń sọ̀rọ̀ ń pa future ẹnìkan tó kàn máa gbẹ́ nìkan sílé tó máa dẹ̀ di pé wọ́n kàn bímọ tó máa di responsible man. That's my Oh, friend. come on. Just check it out. Kọ̀wé angel yẹn tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Come on, just check it out. I mean, come on. Joseph Angel. Arike, meet Tunde. Arike mi. Angel. I can see pé ẹ̀yin méjèèjì ẹ jọra yín gan. I like that. Ẹ jọra dáadáa. Listen, ṣé mo nǹkan tó ṣẹlẹ̀? Before ọkọ tó sọ̀rọ̀ tó fẹ́ sọ yẹn, mo fẹ́ sọ kankan fún ẹ. Ṣé o rí pé combination yín yẹn ó tight gan? Ó dàbí Puff Daddy àti Jennifer Lopez. Àti ó dàbí Mariah Carey pẹ̀lú Nekano. Ẹ dàbí JC pẹ̀lú Beyonce. Tá bá ń bí ọmọ mo kàn máa ń ṣe. Outcast ni wọ́n olójú. Mo rí i pé drop out ni wọ́n náà máa jẹ́. Yes. Bọ̀ Arike, why are you talking like this now? Ọ̀rẹ́ mi ló ń sọ̀rọ̀ ń pa ẹ̀ now. Ẹni tó mọ̀ rí tó ń meet for the first time tí mo ṣe ń bá sọ̀rọ̀ bó ṣe máa best èmi àti ẹ tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sínsìn torí pò kàn ṣẹ̀ṣẹ̀ fojú kan kí ló ṣe fún ẹ bó ló ti mọ̀ kí ló lè máa bí ẹ nú tó kàn lè kàn gbèbí inú ẹsẹ̀ gbẹ kan kó farabalẹ̀ bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ tó kàn fi bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sọ̀rọ̀ mi ọ̀rẹ́ mi ló ń bá sọ̀rọ̀ yìí now kí ló tó ń sọ̀rọ̀ báyìí. Dàpọ̀, ta ló fẹ́ fẹ́ then ta ló fẹ́ best? Fine, ó sọ fún mi pé kí n wá snap mo dẹ̀ post ẹ pé mi ráyè then mo kàn rí invitation cards káàkiri pé ó fẹ́ wed pẹ̀lú mi. It's a lie, mi lè fẹ́. Shut up! Shut your trash! Sisi, it's not me. I don't want to. Abeg, don't talk to me. Tí mo máa discipline. Jọ torí Ọlọ́run sórí ibi tá a dé dúró yìí sí ọmọ nǹkan tá a máa ṣe sùúrù ni ọmọ kò yàtọ̀ síbẹ̀ ní pé èèyàn lọ sí ilé àná anything tó bá ṣẹlẹ̀ ń bẹ̀ máa gbà sára náà ní tàbá wá kúrò ń bẹ̀ wọ́n jẹ́ ká ṣí You don't say nobody will fuck with us. We dey get away with the fuck now. Yes, I know now, but you supposed to understand me. Come on. Arike, ó dàbí kó ti fẹ́ máa múnú bí mi.
tó bá ti dé ojú ṣùṣù àwọn àgbàlagbà sọ pé ó máa ń là náà ni ṣó gẹ̀ kí ní ẹ̀kọ́ máa là náà ni jẹ́ kí n bá èso tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ kò ṣe pé bóyá ọmọọ̀rọ̀ sọ kò dẹ̀ kí n ṣe pé bóyá mi fúnra ara mi kò ṣe pé bóyá mo gọ̀ débẹ̀ yẹn wọ́n máa fi obìnrin kan bẹ̀ wọ́n máa fi mí bí obìnrin kan kò sí nǹkan tó jọ yes nǹkan tá à ń sọ̀rọ̀ ń pa ìyájọ́ mi àti ẹ then àwọn parents wa ni you know now ṣé mo lọ jí fọ́tò ẹ ni ṣé mo fẹ́ lọ jí pins ẹ ni bàbá ẹ mummy dad ẹ àwọn náà gẹ̀ẹ́dẹ̀ wọ́n dẹ̀ fún bàbá mi dẹ̀ sọ fún mi pé òkè o lọ design kan tó fẹ́ design o jọ̀ọ́sẹ̀ bí mi ń bẹ̀ ó dẹ̀ ń pretend ẹni pé ó mọ̀. sí àfu ìwọ àdàpọ̀ gbọ́n tó sọ lẹ́nu kọ sí mi fún ẹ picture ṣé mo fún ẹ picture ni mi mọ ọgọ́ pa ẹ̀ yes. and beside tí bàbá tiẹ̀ fẹ́ yàn ó mọ̀ pé 300 level ni mo wà màá fẹ́ graduate kò kí n ṣe drop out bí ìwọ àti ọ̀rẹ́ ìtẹ́jọ́ kóra yín káàkiri and mo kàn ní kí n wá sọ fún ẹ ni pé gbogbo àwọn posters invitations tẹ́ ń kó káàkiri yẹn mi lọ́wọ́ sí mi dẹ̀ mọ́ pa ẹ̀ kó lè mọ̀ pé mi lè fẹ́ excuse me. Today, you don't see nobody wey dey fuck with me. This shit is fucking with me. Oh yeah, go check in the deep well now. You don't fall am big time. You don't fall am big time. wọ́n lè máa console mi bóyá kó tún máa ṣe gbogbo nǹkan tó ń ṣe See, the guy ain't gonna control you, John. I'm control. I'm out of this place. Ṣé ọkọ mi? ẹ kú jókòó wa. Ṣé it's the man. ẹ pẹ̀lẹ́ mà. Ó jàre. dádì òde wá sílé o. Dádì kan ni mo wá rí. Àríkẹ́, ìwọ gangan ni mo wá wá. mọ́mì ẹ̀mí ilẹ̀ pé mi lẹ wá rí. Bẹ́ẹ̀ni. ẹ bá tún ṣẹ́ sí mi ìbá ti wá bá yín lè. Ṣé o rí ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ? Kì í ṣe tí mo lè bá ẹ sọ lórí aago. Ẹlẹ́ẹ̀kejì, mo fẹ́ kó o mọ̀ bó ṣe wúwo tó lọ́wọ́ mi. Òun ló jẹ́ kí n dìde fúnra mi wá báyìí. Mọ́mì kí wá lọ̀rọ̀ náà. Àríkẹ́, kò sí nǹkan méjì tí mo torí ẹ̀ wá rí ẹ tó sí lórí ọ̀rọ̀ Dàpọ̀. Àríkẹ́, kí ló dé? Kí ló dé tó wá sọ ọ̀rọ̀ àná di bá mi ìkójúmọ́ tó mọ́? Kí ló tọrọ ìwọ àti Dàpọ̀ dẹ̀ wá dà báyìí? Wọ́n ní ṣe ló ṣàyàrí ṣá wípé wò ó ṣègbéyàwó pẹ̀lú Dàpọ̀. Ṣóṣẹ́ ẹ̀ tó bá lẹ́ṣẹ̀ tí Dàpọ̀ ṣẹ̀ tó o bá lè sọ fún dádì ẹ̀ àbó lè sọ fún ìyá Dàpọ̀ àbí bàbá Dàpọ̀. Ìwọ sọ fẹ́mi má bá wí. Ó mọ̀ pé kò kọjá àbáwí ọmọ mi ni gbogbo yín jẹ́. Má dẹ̀ parí ẹ̀ fún abẹ́ ẹ̀ jọ nítorí Ọlọ́run Àríkẹ́ àbí kí ni tó ṣẹlẹ̀ gan ṣàlàyé fún mi. Mọ́mì ọ̀rọ̀ Dàpọ̀ ti kọjá nǹkan tẹ́ ń sọ yìí mi lè fẹ́ Dàpọ̀ ẹ̀yin náà wò sí 300 level ni mo wà yìí tí a bá tiẹ̀ máa rí i pé mo fọkọ̀ graduate ló yẹ kí n fẹ́ kò kí n ṣe irú Dàpọ̀ tó jẹ́ drop out yẹn future ló yẹ kí n máa rò náà kò kí n ṣe pọ́rọ̀ sí i lèyàn máa rò. Àríkẹ́, ọ̀rọ̀ ẹ kúkú yé mi torí pé Dàpọ̀ parí ìwé ó jẹ́ drop out òun ló ṣe fẹ́fẹ́ àbí wọ ọkọ mi. Ṣé o rí láyé tá wà yìí Ọlọ́run ọba ó dá wa fúnra wa láti ran ara wa lọ́wọ́ ni. Tí wọ́n bá kàwé tí Dàpọ̀ kọ̀ tó lóhùn kà bóyá owó ló ń ṣe tó bá dẹ̀ ti ń ṣe dáadáa ìwọ á fi education tiẹ̀ wàá fi gba nídìí. Bí bá a ṣe fẹ́ torí ìyẹn dá gbogbo wàhálà sílẹ̀ wàhálà ló fẹ́ dálẹ̀ yarí ìkẹ́. Wọ́n náà mọ gbogbo ìpalẹ̀mọ́ tó ní kálukú ti ń ṣe lórí ọ̀rọ̀ ìgbéyàwó yẹn. Má kọjú wa sóòrùn alẹ́ má dojú tì wá jọ ọkọ mi jọ. Mo mọ̀ pé mi ò lè gba nǹkan sí lọ́wọ́ ẹ̀ o àti pàápàá ṣé o rí nǹkan burúkú ni o tí inú òbí ò bá dùn sọmọ tóbi bá ń bínú sọmọ ẹ̀ àti ṣe rere ọmọ náà ó dọwọ́ Ọlọ́run ọba. Mi ò dẹ̀ fẹ́ kó jẹ́ kí tiẹ̀ rí bẹ́ẹ̀ torí inú bàbá ẹ̀ ò dùn o sí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ Dàpọ̀ yìí inú bàbá ẹ̀ ò dùn inú ìyá Dàpọ̀ ò dùn bẹ́ẹ̀ ni inú bàbá Dàpọ̀ náà ò dùn inú tèmi náà sì ní dùn tó o bá kọ̀ jálẹ̀ o. Mọ́mì ó mọ kó sí nǹkan tẹ̀lé gbà tí lọ́wọ́ mi láyé ṣùgbọ́n lọ́rọ̀ Dàpọ̀ yìí ẹ máa gbà tí lọ́wọ́ mi mà máa gbà tí o ìtẹ́ lè fẹ́ Dàpọ̀ ẹ wò mi lè fẹ́ o ìtẹ́ lè fẹ́ Dàpọ̀.
mi ò fẹ́ dàpọ̀ ohun mi. Adéọlá ọ̀rẹ́ ìjọ nítorí Ọlọ́run àsìkò díẹ̀ la kàn ní ìdí sí i táìmù díẹ̀ tí mò ń béèrè fún yẹn kí nǹkan fi mú orí ọmọ yìí wá lẹ́yìn èmi ti bá sọ̀rọ̀ ó dẹ̀ ti ń gbọ́ ó dẹ̀ mọ̀ pé tí n bá máa fi pè lẹ́ẹ̀kan sí ẹ̀ẹ̀mejì sí gbogbo nǹkan tí à ń rò tá a rò pé kò ní ṣeé ṣe yẹn Arówólò ó ti ṣeé ṣe. ọ̀rẹ́ ṣé wàá gbé tọrọ ọmọ mi ti decide pé òun ò fẹ́ Àríkẹ́ mọ́ kò dé sí nǹkan tá a lè ṣe sí. Arówólò ṣé bí wọ́n lo bí nǹkan ẹ̀ n tó bá tí o bá bá ọmọ ẹ sọ ló máa gbọ́ kọ́mọ ẹ ò lè dictate fún ẹ the same thing ni mò ń sọ ọmọ tèmi náà ò lè dictate fún mi n tó bá sọ fún ọmọ ẹ kó ṣe ló máa ṣe for God's sake ìwọ ló bí ìwọ ló tọ́. jọ̀ọ́ ọ̀rẹ́ má jẹ́ ká ṣe kinní kan tó lè bá fáyà mi ní fẹ́ ká force ẹ̀sìn lọ sódò kó lọ mú mi tipa tó bá débẹ̀ tó bá lóun mú mi ńkọ́ àwa tá a mẹ́sìn lọ sódò lójú máa tì. Adéọlá àwa la lè ṣe àwa la lómi àwa la máa fún ẹṣin wa ní omi wa forget. tí ẹ tó bá fẹ́ fún lómi wá lóun rẹ́dí láti fún lómi. àmú àsìkò lakàn ní táìmù lakàn ní. ok sọ́ra ẹ jẹ́ a máa wo bọ̀tí mọ̀ fún ọmọ mi tó bá ti lóhùn sí nǹkan tó ṣe èmi ló jọ kò ṣe mọ́ nìyẹn. mo jẹ́ ká fọ́ọ̀sì àwọn ọmọdé yìí. Adéọlá ọ̀rọ̀ tìbí ńkọ́. kí tún nìyẹn. 2 weeks ago èmi pẹ̀lú ẹ̀jọ̀ sọ̀rọ̀ owó kan ó dẹ̀ fi dá mi lójú pé lọ́sẹ̀ yìí pé kò sí nǹkan tó máa yẹ pé wàá bá mi ṣètò owó yẹn. ọ̀rẹ́ ó dàbẹ̀ pé ìfẹ́ ti overtake yẹn. má yẹ kí tàwọn ọmọ yìí kó bá yẹn. ó dàbẹ̀ pé ó ti àfẹ́ tó bọ̀ tí wọ́n bá tún wá padà tán láwọn fẹ́ fẹ́ra màá máa ṣe bí mo ti ń ṣe tó bá fún jù bẹ́ẹ̀ lọ màá tún fún ẹ ní tó fẹ́ jù ẹ lọ but for now kò sí nǹkan tí mo lè ṣe sí I'm sorry gan. báwo ni ṣé kí wọ́n fún ẹ nìkan ní àbí. ok o. Adéọlá Arówólò. Ìyá Dàpọ̀ ọ̀rẹ́ mi. wo sórí bí chief ṣe sọ pé àwọn òṣò rẹ̀ pẹ̀lú Adéoyè mọ́ yẹn gan bẹ́ẹ̀ ló ṣe dáa. ẹgbẹ́ òṣìwọ́ ni wọ́n wá yàn káàkiri tán ní kán máa wá bẹ chief ṣé báwọn tiẹ̀ lè bẹ̀bẹ̀. adójútì ni gbáà òun lòun àtọmọ ẹ̀. wo bí o kàn sọ fún ẹni o ṣé wọn pè mí fún ara mi mo tún dìde mo bọ́ Àríkẹ́ lọ. irọ́ ni o. bẹ́ẹ̀ ni mo tún lọ bá a sọ̀rọ̀ níṣẹ́ lọmọdé máa yanrin fọ́nrán ó ní dandan sẹ́ àlóhùn ò fẹ́ dàpọ̀ àlóhùn ò lè fẹ́ dàpọ̀ wọn á ní kí ni gan-an kí ló wà lára ẹ̀ tí ò sí lára obìnrin mi. wo ọ̀rẹ́ mi kò sí ní tá a máa ṣe jẹ́ àyọ̀ǹda Àríkẹ́ kó máa bá tiẹ̀ lọ jẹ́ ká fojú síta ká wọ́ ọmọbìnrin mi fún dàpọ̀ kó fẹ́ jẹ́ ká yọ̀ǹda Àríkẹ́ kó máa bá tiẹ̀ lọ àtòun àti bàbá ẹ̀ kan máa bá tiẹ̀ lọ dandan kọ́ ló fi ṣọ̀rẹ́ o kí chief yọ̀ǹda ẹ̀ wọ́n ṣe láwọn fẹ́ yọ̀ǹda ẹ̀ kó ní kálukú lọ́nù rẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀rẹ́ mi ebi fúnra mi kan ti sọ fún chief tẹ́lẹ̀ pé kó dẹ̀yìn lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n bó ṣe sọ yẹn nípa máa fojú síta wáyàwó mi mo mọ̀ pé lọ́la àtìlẹ́yìn yẹn ojú ò ní tiwa. ìgbà mélòó obìnrin pọ̀ títì ládùúrú wàhálà tá a ti ṣe ládùúrú ìmúrasílẹ̀ fún ìgbéyàwó tá a ti ṣe wọn adédè sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ ìdójútì ní lágbàá ni kí ló dé dé irú ọlọ́run ọba ni ò sí irú èèyàn pọ̀ ojú omi òkun lọ wọ́n ọmọge pọ̀ títì àfojúsílẹ̀ àwọn ọmọbìnrin mi ò jàre kò jù bẹ́ẹ̀ lọ kí ló wá dé wọ́n dẹ̀ wá sọ gbẹ̀gbẹ̀ dà. ọ̀yà ìwà tí mo wá síbí láti wá múnú ara mi dùn sórí tí n bá ti decide pé mi fẹ́ rí ẹ ìfẹ́ rí ẹ pẹ̀lú ìdùnnú ni èmi tí mo dẹ̀ kó mi tó wà mọ̀ pé ibi tí mi ń lọ mi ń lọ jayé to the next level ni o bọ́ bí ṣe rí ẹ sì ta débi pé ká wá tiẹ̀ dára ara ẹ á ṣe ló kàn frank ojú tó ṣe wẹ́ kí ló ṣẹlẹ̀. chief ẹ ń ṣẹ́ mi ó ṣe ní nǹkan tí mo bá yín sọ lórí aago. mo ń ṣe kí ni mo ṣe ìgbà tó pè mí tó ní ó fẹ́ rẹ̀ díẹ̀ ìmídìí mo sọ pé káwọn ọmọ lọ sanwó sàkáǹtẹ̀ ṣé wọn alátẹ lórí 100,000 naira ni. chief òótọ́ ni wọ́n sanwó yẹn ṣùgbọ́n ṣẹ́yìn béèrè pé kí ni result nǹkan tí mo bá bọ̀. mistake nìyẹn lóòótọ́ mo ṣe má bínú wá dé ẹṣẹ tán. ẹ fún sílẹ̀ jàre.
ìyẹn wàá tó nǹkan tó lè fún àná kó ti gbá mi lágbo pé kí ló dé béèrè mi mọ̀ fún wa máa dùbọ̀ máa gbọ̀n ní ṣókẹ́jà ń sìn pẹ̀lẹ́ máa lè dá. ẹ ní sùúrù. dúró síbi jẹ́ ká. tí ibẹ̀ ṣì ní sùúrù. kì í tún ní ẹ sùúrù. wo mo ti lóyún oṣù 2 o. serious. serious. o ti lóyún. oh that's better. nǹkan tí mi fẹ́ náà nìyẹn o ti di ìyàwó pátápátá láìfọ̀ tá pé but ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé wà fún mi time yẹ kí n padà sílé kí n rí ìyáálé ẹ̀ kí n sọ nǹkan tó ṣẹlẹ̀ sórí tí n bá rọ̀ṣẹ̀ wọlé bẹ́ẹ̀ yẹn Almighty mọ̀ pé màá tún rọ̀ṣẹ̀ jáde ni ó mẹ́rẹ̀ yín obìnrin kò ní dé kẹ́hìn mi but tí n bá ti kọ́ pẹ̀tù tí mo ti julẹ̀ tí mo dá mi síwájú tí gbogbo ẹ̀ ti tutù mẹ́ ìsílẹ̀ ni màá mú ẹ wọlé ọwọ́ kan náà dẹ̀ máa gbẹ láì fọ́ta pé ó mọ̀ ọ́n. nǹkan tèmi náà fẹ́ nìyẹn mi ì lè jẹ́ kẹ́ gbalé síta fún mi mo fẹ́ máa rí yín every time ni mo fẹ́ gbé pẹ̀lú yín. ìyẹn bẹ́tà wọ àtùpà pálọ̀ ẹ kọ́ tiẹ̀ múná lọ mi nígbà pé ẹ̀ múná lọ àwọn kò máa rí náà straight together. My dear, kí lè lè fẹ́ bá mi sọ ẹ̀kọ́ mi kàn lè ṣá kí ló dé. àṣọrí mi in fact mi mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ àbí pé mo ti fẹ́ sọ fún ẹ nǹkan tí mo kàn realize ni pé ó dàbí ẹni pé mo ṣe kí wọ́n á tó ṣe ẹlẹ́dàá mo fẹ́ kó dáríjì mi. Ọlọ́run ló ní ìdáríjì lọ́dọ̀ báwo mi ṣe máa sọ pé ẹ ṣe mi kékeré máa gbìyànjú sí ẹ ṣe mi. ẹ wọ sọ fún mi pé o ti dáríjì mi. ìdá tó bá pè yín o ti dáríjì mi. ẹ ṣe sórí ó ní ọmọ kan tí mi pẹ̀lú ẹ̀dídọ́ ń tẹ̀lé láwọn nígboro ṣàdé ló pè mí ló bá ní òun ti lóyún ní lóyún mo bá jà mo bú ìyá láyé mo bú bàbá ẹ̀ gan in fact níbi tó sunkún dé àwọn ibi tí n pẹ̀lú ẹ̀ lọ́n fẹ́ lè máa sọ pé kí ló ń ṣẹlẹ̀ mọ́ àwò pé irú àkóbá wò lélẹ̀ mi dẹ̀ ti lára kan tẹ́lẹ̀ rí tán sọ fún mi pé ẹnìkan máa lóyún fún mi o kí n má attempt láti ṣe o tí n bá ṣe ó lè da orúkọ mi dún nígboro àmọ́ àwò pé báà níyàwó mi ṣe máa lóyún tí mi ní máa fẹ́ ìwọ ọlọ́kàn mi tiẹ̀ lọ ìfáàdì pé láti ọdún àmàdúpẹ́ báà ní máa ṣe pé nígbà tó ti pé orí mi dàrú àfi bá jẹ́ pé ọmọdé ló yọjú ọmọ tó wá yọjú máa wò pé kí ni fẹ́ ṣe báyìí ìwà ọmọ tí mo ṣe fẹ́ sọ fún ẹ tí wàá gbà mí lẹ́ẹ̀dúró lọ tí wàá dáríjì mi ó ti lóyún báyìí sáàmì ìmọ̀ nǹkan tó fẹ́ ṣe sí. My dear, ṣé torí ọ̀rọ̀ yẹn lẹ ṣe wá mí kan ni. ó tó torí máa dẹ ó tó torí gbogbo àtàdéjọ ń bọ̀ wádìí ti fi wá lọ gbé ọmọ kan tó mọ bọ́ọ̀dì. ẹ ṣe mí ṣùgbọ́n kò tó dùn mí jù pé ìgbà tẹ́ ti jọ ń ṣeré lọ́nà yẹn ló yẹ kẹ́ ẹ ti mú wálé kí n ti mú. èèyàn wo nǹkan tó ju wá rí ká tó bí dàpọ̀ ṣé màá tó wá ní kẹ́ fún yàn kan lóyún kẹ́ wá lọ bàjẹ́ yìí mo ti fara mọ́ ẹ mú wálé kí n mọ̀ ká jẹ ìṣètò bá ṣe máa ṣètò ìgbéyàwó ẹ̀ ká ṣe ìgbéyàwó ẹ̀ torí irú ọmọ ní ń pọmọ wáyé ó ṣe gbà tí gbà tí ètè ẹ̀ dé ọlọ́run àtúnṣe tèmi náà èmi náà tún bí mi. ṣé láti ìsàlẹ̀ kun ẹ ló ti sọ̀rọ̀. ó wá láti inú mi ni. màdá tí òṣogbo fẹ́ fi ara pamọ́ jẹ́ mi yà. àárọ̀ ó sì nǹkan tó jọ. kí n mú wálé. I love my dear nípa ìfẹ́ tí mo ní sí ẹ wà ní pé láyé mi kí n kọ̀rọ̀ sí ẹ lẹ́nu. torí ọ̀rọ̀ tó sọ fún mi jọ́ kìíní pé kí n lọ wá ọmọ kékeré kan tí máa fẹ́ àtijọ́ yẹn tó ti sọ yẹn mo ti ń fojú filẹ̀ èmi náà ṣe rí pé peter ti bára wa dé o ní láti máa ṣe wàhálà mọ́ kó máa jí láago 5 kó máa so oúnjẹ fún mi kí nǹkan kan bẹ́ẹ̀ mo fi wá lẹ́nìkan tó máa tọ́jú ẹ̀ ṣe ògẹ́dẹ̀ ń sinmi wa ẹni náà ni ọ̀yá fún tọ́ ni orúkọ ẹ̀. ẹ ṣe ọkọ mi. ẹ ràn mọ. ọlọ́run fún wa tó lágbára ọlọ́run àsìkò tó wọlé wa ilé wa ò ní dàrú wàá bí akọ wàá bàbò. My dear ẹ jọ̀ọ́ mi fẹ́ kí ìgbéyàwó ẹ kó pẹ́ rárá. owó tó bá tẹ̀ sọ fún mi pé bóyá next week ni dídí ara mi ni ṣùgbọ́n kọ́ndíṣọ̀n tó tiẹ̀ wá yìí kò gbọ́dọ̀ bímọ sílé wọn torí Àtinúkẹ́ ti wà bẹ́ẹ̀. Àtinúkẹ́ ti wà bẹ́ẹ̀. mo ti fẹ́ lọ mi sí mọ́mí.
ẹ ṣe gan-an in fact bí chief ṣe sọ̀rọ̀ yín ni mo ṣe báyìí ọlọ́run àwa pẹ̀lú ní ọlọ́run àdá yín sí fún mi ẹ ṣe gan-an ọlọ́run àwa pẹ̀lú ní báyìí máa dà orin sásìkò ọ̀yà fún tọ́ni ọmọ mi tí mo wú yẹn ni. ok ọkọ Ọládàpọ̀. Ọládàpọ̀. bọ̀dá ẹ máa fẹ́ ṣẹ̀ mí Alice ẹ̀yin fúnra yín mọ gbogbo àwọn nǹkan tí mo go through lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ yín náà as a matter of fact ẹ bá fẹ́ mú obìnrin wálé fún mi Alice ó yẹ jẹ́ kí mi tiẹ̀ mọ̀ pé ok àmàmúyà wálé fún ẹ o. mi ì fẹ́ wá fún ẹ. Listen ìyàwó mi lélẹ́yìí bá mi sọ fún ìyàwó mi ni. Mom, what have you paid me? Get that right? Hey, don't go far. No, Major Contact sorry. Wait. I'm sorry, sis. You're not. Hey, don't trespass. Oh, lè máa bá mi wọ bàtà kan náà pọ̀ náà. Mo mójú lọ sọ́jà láti lọ fẹ́ ọmọdé ni. Tó bá fẹ́ tiẹ̀ lọ mójú kúwọ̀ náà, àdéṣọ́bọ̀dẹ, you can't. Eléhùn ṣẹ̀rẹ̀ ẹ̀yìn ò ràn. All right. Mom, ṣé o tọ́ ni nǹkan tí Dad ń sọ ìyàwó wọn? ìyàwó dàdé ni. Yes. Wọ́n mú ìyàwó wálé fún mi. Yes. Wọ́n fẹ́ ìyàwó lẹ́yìn. mo sáyẹ̀nsì ni it's not bad. It's not bad. Yes. All right, no problem. Ọládàpọ̀ is my name. Ó ti ń pẹ́ jù náà. Ó tó wá dé kúrò ń bẹ̀. O fẹ́ máa bá mi kàwé ni? No, you can't do that. You cannot do that. Dani yẹn. Ọ̀gá ni o. Lékè wọ́n pè ẹ́. Ẹ káàbọ̀ sà. Hello, how are you? Wọ́n bí. Ẹ káàbọ̀ sà. Ṣé kò sí any problem? Ẹ kò sí wàhálà kankan sà. Ṣẹlẹ̀ sí wàhálà. Wo arábìnrin dada. Yes. Ọ̀gá ènìyàn. Ọ̀wọ̀ tí ó yẹ kó fún mi ló náà deserve. Okay? Ń gbọ́ sà. Mi ò lè fẹ́ hanky-panky kankan, okay? All right. Ń gbọ́ sà. Kí tó lọ, rán mi létí mo fẹ́ rán ẹ sí Dọ̀tun tó bá wá rí ra tó láwọn òfin kan tí mo fẹ́ kó clean up, okay? Wọ́n lè máa lọ. Ẹ káàbọ̀ ma o. Ẹ káàbọ̀ o. Dádì báwo lòun ṣe jẹ́? Ó ní gate man tó ń ṣọ́ bíbá ẹ̀ fún wa. Ó ní mo gbà síbẹ̀ yẹn kó máa attend sí àwọn èèyàn especially àwọn tó ń ṣiṣẹ́ ń bíbá yìí títí tó máa fi parí ẹ̀ tán ìbọ̀sọ́ ìkọ̀ àwọn kan kéékèèké kan. Ẹ̀rọ náà ló máa wà ń bí for life, I think. Dádì báwo ni ibi ṣe jẹ́? Oníbèrè kì í ṣìnà ní iwájú Ọlọ́run àti èèyàn àwa là ní bíbá yìí àwa ni Ọlọ́run ṣe bíbá yìí fún. Tó bá rántí ńgbà kan máa ń sọ̀rọ̀ contract kan pé kọ́lọ́run ṣáàjẹ́ kó bọ́ sí ti pẹ́ díẹ̀ báyìí lẹ́yìn tí mo parí contract yẹn tán owó wa wọlé but mo mọ̀ọ́mọ̀ fi rí nǹkan mọ́lẹ̀ bí nǹkan báyìí mo dẹ̀ mọ̀ọ́mọ̀ máa sọ fún ẹni pé okay tó bá rẹ́dì tán àwa mú ẹ wá bí and that is what I'm doing today. In fact, I'm overwhelmed. Tàbá dẹ̀ ráwọn olówó kan tó rò pé torí pé àwọn ti lówó àwọn lè ṣe yanga kan tranga sí wa tó fi ìpá wa ò lè ní mọ́ Ọlọ́run ló ṣe yìí o mo fi ìpè tó bá débi àwọn wọn kọ́kọ́ máa tọ̀ ni. ìta ló wá ti rí o tí ì rí nǹkan kan let me take you around. Follow.
ẹ pẹ́ wọn. ẹ kú ọjọ́ mẹ́ta. ọjọ́ kan pàdé. ṣàlàáfíà ni. àdúpẹ́. ẹ pẹ̀lẹ́ sà ọmọ mi á dáa fún ọ kúkú ṣoríire lójú ẹ̀mí mi. chief tẹ sọ pé fẹ́ mọ̀ ni chief arówólò. chief arówólò ni. àwọn ni. ẹ ṣé bàbá wa àdúrà ni a gbà ẹ pẹ́ fún wa o ẹ kú rìn pẹ̀lẹ́ ọkọ mi wàá ṣoríire ọmọ gidi ọmọ tó fi ń ṣàdúrà fọ́mọ ọmọ tó fi ń tọrọ ọmọ ṣẹrọ ọmọ tẹ̀ ń wò ìsà ẹ̀mí mi ni o bẹ́ẹ̀ ṣe rí ojú kan ẹ̀pọ̀ ojú kéré ni o ẹ ṣàánú ẹ bá mi tọ́jú ẹ dáadáa ṣe ti gbọ́ sà ọlọ́run á sì dúró tì yín. àmín àmín ma. mo mọ̀ ná pé ó ti rúre á sọ rí. àmín àmín. á gbóhùn á sì gbóhùn ọmọ. àmín. inú mi dùn ọkàn mi dẹ̀ ó yá gágá nígbà tó dárúkọ tó ń ròyìn gbogbo oríṣiríṣi tẹ̀ ń ṣe fóun àmọ́ kinní kan ní sà o ṣẹ́rọ wọn tẹ̀ ń wò yìí ọmọ alágbára ni o. ẹ gbórúkọ tó ń tẹ́lẹ̀ Ọya fún tán. orúkọ yẹn náà. ìdílé Ọya ni wà Ọya fún tán ni ọmọ alálùbáríkà ládé yẹ fún mi. àmín. ẹ̀yin ganú yín ó dùn kò sígbà tó bá wọlé yín ẹ̀ mọ̀ yàtọ̀. àmín àmín àmín. á sì dà fún wa ní àwọn tó wà kó kankan ṣe mọ̀ pé nìkan ẹ̀dọ́ ọmọ bí. màá sì bá àwọn bàbá ẹ̀ àti àwọn mọ̀lẹ́bí àjọjòkó ọjọ́ tẹ́ ẹ bá fi ìyàwó sí àjọṣe ìpàdé tó bá ti wá yá òun gangan ni màá rán padà sí yín torí ẹnìkan ìjáwádé. ẹ ṣe mà ṣe rí èmi gan ti kọ́ wá fẹ́ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run kàn ní pé àsìkò yẹn máa tó lé ni mo dẹ̀ mọ̀ pé tí ọkùnrin bá fẹ́ wọlé sí aráalé obìnrin ìyá ẹ̀ náà lọ́kọ́ máa rí mo dẹ̀ mọ̀ pé wọ́n sì mo ti rí sìn àwọn yòókù náà ti mọ̀ nìyẹn. ọlọ́run á fún wa ṣe ṣe mo dúpẹ́ ó ní àwọn ètùtù kan náà tẹ̀ tó máa ṣe ẹni bá ti fẹ́ ọmọ nídìí ọlọ́yà ó gbọ́dọ̀ ṣe tútù. bẹ́ẹ̀ ni ó di dandan ẹ ṣe o. agbára mi ká mi náà tí mo ti lọ́ọ̀fù ìyàwó mi kò sí nǹkan tẹ́ ní kí n ṣe tí mi ní ṣe agbára ọlọ́run àká. èmi gan rí lára yín bẹ́ẹ̀ mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ ìfẹ́ yín ó sì dalẹ̀ èṣù ò ní yà yín kí wàá ní jíjẹ mímu ẹ lè wá bí ní ìsìnkámọ́ ṣe yín lálejò. èmi ò mọ̀ bóyá òun ò jẹun bọ̀ tí wọ́n ti mo ti dé fẹ́ jẹun lé mi kọ́kọ́ mi bá. kò tẹ̀sí tẹ́ fẹ́ tí ò ní fún yín jíjẹ kó lọ ṣe oúnjẹ tí mo jẹ fún wọn ṣe ti gbọ́ yóò ṣe fún yín ẹ bá mi tọ́jú ẹ̀. títí tọ́jú yẹn ẹ fi yẹn lẹ̀ ẹ ṣe àdúrà wa gbà. àmín àmín. ọ̀rọ̀ Ọya fún tọ́ yìí ló bá yẹn sọ kí ni òòṣà táwọn ìyá ẹ̀ ní ká wá bọ̀ ká ṣe tó gbà máa ṣe àwọ̀ ẹ ṣe ká ṣe kíákíá toró ti ń pẹ́ jù lójú tèmi kọ́ mọ́ tó bímọ. ó ṣe mí lọ torí ọ̀rọ̀ yẹn náà lèmi náà ti ń rò láti jẹta ṣé ó gẹ̀tẹ̀ sí pé ó yẹ ká tètè ṣe kíni torí ìdálù léṣèlú ìtọ́ṣeṣe lọ́dọ̀ wọn yàtọ̀ sọ́dọ̀ wọn pàtẹ́dẹ̀ lọ́rọ̀ ní orò àbíkí náà pèdé àgbọ́dọ̀ ṣe èmi náà ti ń ro bọ̀dé lágbára ọlọ́run tílẹ̀ bá má máa gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Thank you. That's good. Kí ló dé? Báwo? Kí ló dé òsùn ni? Súsù ló kàn ní àbí kan jáwọnú yàrá ọ̀dọ̀ mi tíyàwó èmi àti ìyá ẹ̀ wà tá a bá ṣe nǹkan lọ́wọ́ kó tó fẹ́ sí rẹ́fúrí ni. owó jàre dádì ṣe bí màmá mi àti bàbá mi ló wà nílé. Kí ló ṣẹlẹ̀? àwọn mẹ́rọ òkun mi ni. Kí ló dé tó rò okùn? ó ní nǹkan kan tó ń disturb mind mi ẹgbẹ́ mo ṣe ń try láti gbé kinní ẹ̀ kúrò lọ́kàn. ọkọ̀ kúrò ṣáà tí n bá dijú báyìí nǹkan ẹ̀ náà ni mo tún máa rí so mo wá wò pé kó tó di pé mo go insane ẹ jẹ́ kí n kúkú voice out. Ọlọ́run ní jẹ́ ogún ìṣe láyé mi kọ́ mi ní tó yàwó ìran mi kí ló ṣẹlẹ̀ ní kò sọ. mi mọ báwo ni mo ṣe fẹ́ deliver lines yẹn tó ṣe máa yé yín bọ̀ ẹ kàn má bá mi fọkàn bá bọ̀ mo bá ṣe ń sọ so that I lè understand better. ṣe ọ̀rọ̀ oh God ọ̀rọ̀ Ọya fún tọ́ ni mo fẹ́ sọ. kí ló ṣe
kí ló gbọ́n pẹ̀. gbọ́n kankan pa ìsà. torí ọ̀rọ̀ ẹ̀ náà làwa náà ń sọ èmi àti bàbá ẹ̀ bá a ṣe fẹ́ ṣègbéyàwó ẹ̀ là ń sọ yìí. no mo má ti lọ síbẹ̀ yẹn ṣe rí first day tí mo ti fojú mi kan ọmọ yẹn dad ni mo ti ní problem there's one spirit in me tó ń jẹ́ kí ma understand kankan lórí ọ̀rọ̀ Ìyáfúntọ́ pé she's my wife. wọ́n rojọ́ púpọ̀ wọ́n da òyìnbó rú wọn kó mo kàwé síwájú ẹ̀. Ìyáfúntọ́ she's your wife or my wife. no as in my wife spirit kan sọ fún mi pé ìyàwó mi ni. your own wife. yes. òṣì wrong ṣé mo kàn ti ń ṣe wrong òṣì kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ láéláé. kí ló ń sọ yìí mi ì rí ẹ fẹ́ náà báwo ló ṣe máa jẹ́ ìyàwó tèmi ni. just try to understand me ṣe nǹkan mi nǹkan tí yín náà ni then this very Ìyáfúntọ́ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ she's a small girl ọmọ kékeré ní sẹ́yìn ṣe rí nǹkan tí mò ń try láti sọ lẹ́lẹ́ ìsàdádé lábẹ́ bó ṣe wò kọ́rí tẹ́ bá dàgbàdàgbà tẹ́ bá lọ lé ògbó lágbára lọ́wọ́ lọ́ọ́ máa dàgbà kẹ́tọ́kù tẹ́ bá ti lọ tọ́nà èmi náà máa ṣú Ìyáfúntọ́ lópo fún bọ́ tó bá máa dìgbà yẹn flesh yẹn ti máa kúrò bí azimi mo lè má láìkẹ́ ẹ̀ mọ́ mo lè má spirit mi lè má bá ṣiṣẹ́ mọ́ mọ̀ ń sin ẹ jẹ́ kí mi àtọ́ Ìyáfúntọ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ live wa ká plan láti ibì kan so èmi náà lè máa pé ìyàwó mi ni ọ̀pọ̀ ẹni tí mo fẹ́ bímọ tó máa bímọ fún mi lélẹ̀ ó ti yàtọ̀ fún ọmọ rẹ yín tẹ́ sọ pé kí n fẹ́ tí. Dàpọ̀ àbí kí ló ló ń jẹ ṣé Ọládàpọ̀ ni mo sọ ẹ olómọ yẹn kéré sí mi tó o bá tiẹ̀ gbọ́ tó o bá rọ̀bà ni bàbá wa kan wà tán pè ní Fatai rolling dollar bóyá o ti gbọ́ owó rẹ̀ pọ̀ wọ́n kó kéré sí nọ́mbà wọn àti 76 ló lọ fọmọ 26 ó dẹ̀ sí wà ajá ọmọ yẹn ń wà ó dẹ̀ ń kí kó ń bounce ní ìdílé tiwa ó yóò gbọ́ rí àwa máa ń pẹ́ dẹ́dẹ́ ìkejì jẹ́ tún sọ̀kan fún ẹ kò tọ́ sí ọmọ láti súpó bàbá ẹ̀ nígbà tí mo lábúrò irú kí ló ń sọ ó ti ẹ̀ ń ro kúrò mi ni jọ́ tó rọ́ lọ́rùn o má jẹ́ kí n pe òde ẹnu dà sí ẹ o tẹ ẹ bá ro kúrò mi aṣáájú mi kó o. ẹ wo màmá ẹ bá ọkọ yín sọ̀rọ̀ ṣé nǹkan tẹ́lẹ̀ méjèèjì ń fẹ́ sìn ni pé kí n kó àbí. ok ẹ lè fobìnrin lẹ̀ fún mi sìn so tẹ́mi ọmọ yín bá ti kú ẹ wá móbìnrin yẹn fi ṣọmọ àbí nǹkan tẹ́lẹ̀ ń tẹ́ láti sọkọ́ nìyẹn. ṣé Ìyáfúntọ́ tí wọ́n ń sọ yìí ṣé o rántí pé ó ti lóyún fún bàbá ẹ̀ ṣá ètò ìyàwó yẹn là ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. ṣé o fẹ́ fẹ́yàwó mi toyún nítorí ẹni pé kó o fẹ́yàwó mi pẹ̀lú tó wà nù ẹ̀ ló sọ fún mi o. ó fi make sense náà ni Ìyáfúntọ́ ti lóyún fún bàbá mi fine ẹni tó lẹ́rù òun ló lẹ́rù bàbá mi ẹni tó lẹ́rù náà ló lẹ́rù ọmọ yín ọmọ mi ẹ̀yin lẹ ṣe síbẹ̀ èmi màmá ṣàṣekún màmá ẹ̀ understand bọ̀ ṣẹ́rí nǹkan tá à ń sọ̀rọ̀ nípa èyí kò sẹ́ni kankan tó máa gbọ́ láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni àwa mẹ́ta ẹnìkan ṣoṣo tó kàn máa ṣe kẹrin wa òun lọ Ìyáfúntọ́ dẹ́nu ẹ̀yin lẹ máa ṣiṣẹ́ yẹn kan sọ náà ni nǹkan ọmọ mi nǹkan mi ni ọmọ mi ló fẹ́fẹ́ fún. sórí àwọn òwe kan tó ń pa yẹn àwọn tí ò ní mí ni kò ń jẹ́ tí bàbá tọmọ kó má làálàá irú eré àyẹn wọn tí ẹ ń bá ọmọ ògbọ́dọ̀ bá bàbá dùn rárá nógo eré orí bàbá tó ń jẹ kí ní ètò tún fọmọ ẹ̀jẹ̀ rí dépòdépò wá fẹ́ kí n kú kó tẹ̀ ájókùn mi jọ jáde. jáde my friend go outside from this room go outside má jẹ́ kí n lajú mi rí ẹ go outside sọ fún mi kó go outside. máa lọ ní àárẹ̀ máa bẹ̀. jáde. máa pè di àmì lọ́wọ́ tí mo wà ní. o wà bẹ́ẹ̀ tọ́ mẹ́ ẹ ń ro kúrò èmi. ẹ mọ̀ kọ́ tèmi ò bá rò torí ẹ ti jágbe mọ́ wọn jù kọ́ tèmi ò bá rò pé nǹkan tọ́mọ yìí fẹ́ kí ló tà kú ṣe fún. ó yé mi wọn lówó ni mo lówó ẹ ti plan láti pa mí kẹ ẹdógún nítorí nìyẹn dọ̀tún lọ́lọ́ bá sọ̀rọ̀ kan lọ́rẹ́ mi o mo ní àfọ̀ṣẹ́ bí mi ìfún ẹ rí tí n bá sọ pé báyìí ló máa rìn báyìí méjèèjì ti máa rìn òótọ́ mo sọ fún ẹ. ṣé ìwọ ọmọ yìí ò ní pa mí ṣé ò ní pa mí báyìí o ti lọ látàná òun wọlé by this time ọ̀pọ̀kàn mi ò ní balẹ̀ náà. Mọ́mí ẹ má bínú. níbo ló lọ gan. èmi àti chief lájọ jáde a lọ sí club house wọ́n jẹ́ kí n meet àwọn ọ̀rẹ́ wọn oríṣiríṣi. ẹ lọ club ẹ lọ rá àwọn ọ̀rẹ́ wọn ṣó yẹ kó o máa rìn èrò tó rìn yẹn. ẹ má bínú. ọmọ onílé ọlọ́nà next time tó bá dánwó ẹ̀wò mi ní jẹ́ kó wọnú ilé yìí. má bínú.
o ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. ẹ má bínú màmá ọyẹ bí ń pa mí kílẹ̀ nínú ilé. kí ló ń ṣe ẹ́ ọ̀rọ̀ ibi kọ́ ló wà ní ìlú jókòó sí mo lọ́rọ̀ tó fẹ́ bẹ́ẹ̀ sọ. wá gbọ́ mo lálàá kan wọ́n náà dẹ̀ mọ̀ ìyá tó ní bí àlá mi kéèyàn mọ́ tra ẹ̀ ni mo rí olódì ẹ̀ nínú agbára ẹ̀jẹ̀ mo ti sọ náà orí mi kọ ẹ̀dá mi kọ ọmọ tèmi kọ ọmọ tèmi ò ní bá wọn kúkú kan wá gbọ́ mo ní ọṣẹ kan tí máa fún ẹ wàá kọ́kọ́ fi wẹ̀ tó o bá ti wẹ̀ tán báyìí kí ni ìdínẹ́sìn tó kù wá jẹun wá sùn tó bá ti ṣe bẹ́ẹ̀ kò séwu gbé bàjẹ́ kò tẹ̀lé ìka dédédédé tẹ̀lé yóò wá pẹ́yìn ẹ̀yìn ò pẹ́ sẹ́wọ̀n. Yeah, from top. Uncle, what happened? Sure, okay. Okay, you go. Mo ń try. Mo kàn wò pé inú ilé yóò bọ̀ ṣe ṣá. Not at all. Mo kàn expect my dear ni. Toro yẹ kó ti dé. That's true. Ó yẹ kí wọ́n ti dé lóòótọ́. Omi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ náà tó ń fi pẹ́ra ẹ̀. But mo believe pọ́n lè pẹ́ dé. Okay. Bọ̀ bá ti wá bẹ̀ mí nù lẹ́sẹ̀ tó kàn fi dájú kò sí bí wá ti wá bá mi kájọ máa ṣeré nù lé náà. No, mi fẹ́ disturb yẹn. Mo wo film. Ó dẹ̀ wà interesting gan. Okay. Well, ẹ má jẹ́ kí n fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ. Ẹ jẹ́ kí n lo opportunity láti fi sáré tún sọ àwọn nǹkan tí a jọ ń sọ yẹn. Okay. Ọ̀yá fún tọ́ kí ló dé tí òun ṣe bí ẹni pé nǹkan tí mò ń sọ yìí ẹ Ọ̀yá fún tọ́ mo nífẹ̀ẹ́ ni I love you, don't you understand? Ó yẹ kó get me right now. But kí ló dé tó ń ṣe báyìí? At least láti jọ́ tó ti dénú léyìí mo ti fojú sọ mo fara sọ mo tún wá bá ẹ gangan mo bá ẹ sọ nọ́mà bó ṣe yẹ kọkùnrin bóbìnrin sọ̀rọ̀ bó ó bá mi sọ̀rọ̀. Èmi sùúrù ṣé ìgbọ́n nǹkan tẹ́ ń sọ ṣá ṣé mo ṣe jẹ́ sí yín nulẹ̀ ìyàwó bàbá yín ni mo jẹ́ ẹ dẹ̀ ń sọ pé ẹ nífẹ̀ẹ́ mi ẹ jọ̀ọ́ ń tọrọ lóhùn ẹ má sọ orú ẹ̀ sí mi mọ́ ṣé gbọ́ ẹ jọ̀ọ́ mi ìfẹ́ rú ẹ má sọ orú ẹ̀ sí mi mọ́. Oh come on ṣorí ojúlọ̀rọ̀ wa jọ I mean you can see me now jẹ́ ká jọ máa jọ ojú ara wa kó lè rí pé kò ṣe pé bóyá ojú ń tì mí láti bá ẹ sọ̀rọ̀ bóyá mo fi fìlà kọ́bà ojú mi ìfẹ́ ojú ẹ jẹ́ ká jọ máa ojú ara wa just look straight into my eyes ìyá ojú mi rí ojú ẹ rí mo mọ nǹkan tí mò ń sọ dẹ̀ mọ̀ mi I love you kò dẹ̀ sí nǹkan kan tó lè yí ìfẹ́ padà lọ́kàn mi ọjọ́ tí mo ti kọ́kọ́ rí yẹ tó ti mú ẹ wá nulẹ̀ ni mo ti ní problem pẹ̀lú ẹ kí ló fẹ́ fi bàbá mi ṣe your old man for God's sake ó ti dàgbà náà. ṣé ẹ gbádùn ṣá ìrún ríkẹ tó sọ̀rọ̀ ni àbí ẹ mọ nǹkan tẹ́ ẹ sọ jáde lẹ́nu ìyàwó bàbá yín ni mo jẹ́ ẹ dẹ̀ ń sọ ọ̀rọ̀ ẹ̀ sí mi ṣé dáàdi yóò sọ fún yín pé mo ti lóyún fáwọn ni ẹ jọ̀ọ́ please mi ní like àti rude sí yín ẹ má sọ ọ̀rọ̀ ẹ̀ sí mi mọ́ mi ì like. Ọ̀yá fún tọ́ o ti lóyún fún bàbá mi. Yes. No problem. Oyún bàbá mi oyún mi náà ni ìyá oyún mi ni because òun ló bí mi sórí tóyún ìṣe wà ń bẹ yìí máa ṣàṣekún máa gùn lé orí oyún yìí yes máa ṣe o understand but opportunity wà lélẹ̀ yìí jẹ́ because ó yé mi gangan náà mo mọ̀ deep down mi máa love mi ju bàbá mi lọ ṣó fẹ́ bá ìṣeré gangan ni mi máa bá ìṣeré normal ajá ìsìn ló máa mi orù sí lé mo mọ gbogbo àwọn ibi tí mo lè gbé ẹ lọ ìwọ fúnra ẹ mọ àwọn kankan tó lè ṣe fún mi tó jẹ́ pé a máa jọ gbádùn ara wa you don't get it yes so tó ṣe wà ní máa ṣe àjọ máa ṣe o understand àtún máa ṣe so máa wá fún ẹ ní nǹkan kan ṣé o ti gẹ̀ tó máa bá mi fi sóúnjẹ fún bàbá mi kò ṣe wọ́n ló pa èmi ni mo pa bàbá mi ni mo fẹ́ pa fúnra mi so èmi ni mo máa súpò ẹ̀ náà ni jẹ́ ká ṣe nǹkan tá a fẹ́ ṣe alọ́bí oyún bàbá mi náà ni oyún mi náà ni. ṣé ẹ gbádùn ó rẹ̀ yín gan o. I'm sorry mama. ẹ má tiẹ̀ sì jẹ́ kí bàbá yín kú tán kẹ́ tó máa sọ̀rọ̀ ṣópọ̀ ní ṣópọ̀ kí ló wọ́n rí yín ẹ jọ̀ọ́ ẹ ti ní mi lára jù ẹ wá máa lọ ẹ jọ̀ọ́ mo wo fíìmù ó dẹ̀ wà interesting gan. Kò yé mi ní ó dẹ̀ ti yé mi mo máa dúró kí bàbá mi kú má bínú jọ bọ́ ó dá mi lójú pé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba bàbá mi ò ní pẹ́ kú
má bínú jọ. Kí ló ṣe? O fẹ́ lẹ́kùn ìyàwó mi. O fẹ́ lẹ́kùn ìyàwó mi. O fẹ́ lẹ́kùn ìyàwó mi. Pẹ̀lẹ́. Daddy, ẹ gba etí mi torí Ọ̀yá Fúntọ́. Kí ló ṣe bẹ́ẹ̀? Daddy, ẹ gba etí mi. No! Inú mi, my dear. Inú mi ti bàjẹ́. My dear. Bàbá, ẹ jọ gbogbo ọ̀rọ̀ ti dojúrú. Ṣe ládélé tàbá ó ṣe ṣọ̀gọ́lẹ̀. Ọkọ mi ti ṣubú lẹ̀, ìyàwó mi tó jẹ́ pé ó wà ní oyún ẹ̀ báyìí ti wálẹ̀. Bàbá, bí mo ṣe ń sọ̀rọ̀ yìí bàbá mi mo rọ́ṣọ̀ lọ sí ìjọ torí Ọlọ́run. ọkọ rẹ lọ sí bítù. Bẹ́ẹ̀ni. ó ṣe Ṣàngó nílé ìtọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ni. ayé náà kọjá yẹrìyẹrì ń bínú nu o. ó ṣe Ṣàngó. ayé náà kọjá yẹrẹmu. ó ní mo ṣe mú èké sá sọ́gìrì làgìrì ọ̀làgìrì kàkà fi bẹ́ẹ̀ dùn balẹ̀. ó yẹ mi hàn mí owó bá ká ọmọdé lójú máa ń fọ́ àgbàkà ni. ó yá òun dà. Orin sásìkò Ọ̀yá Fúntọ́ ni ọmọ mi tí mo wù yẹn ni. Ok, Uncle Ọládàpọ̀. Ọládàpọ̀. Bọ̀dá, ẹ má fẹ́ ṣẹ̀ mí. Alice, ẹ̀yin fúnra yín mọ gbogbo àwọn nǹkan tí mo go through lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ yín náà. As a matter of fact, ẹ fẹ́ mọ́bìnrin wálé fún mi. Àti ló yẹ kẹ́ kí mi ti mọ̀ pé ókè àmàmúyàwó wálé fún ẹ o. Mi ì fẹ́ wá fún ẹ. Listen, ìyàwó mi lélẹ́yìí. Bá mi sọ fún ìyàwó mi ni. Alright, no problem. Ọládàpọ̀ is my name. Ó ti ń pẹ́ jù. Mi mọ̀ báwo ni mo ṣe fẹ́ deliver lines yẹn tó ṣe máa yé yín, but ẹ kàn má bá mi fọkàn bá bọ̀ mo bá ṣe ń sọ so that I lè understand better. Ṣé ọ̀rọ̀ Ọ̀yá Fúntọ́ ni mo fẹ́ sọ. Kí ló ṣe? Kí ló gbọ́n gbà yìí? Gbọ́n kankan pa ìsà. Torí ọ̀rọ̀ ẹ̀ náà làwa náà sọ èmi àti bàbá ẹ̀. Bá a ṣe fẹ́ ṣègbéyàwó ẹ̀ là ń sọ yìí. No, mo má ti lọ síbẹ̀ yẹn. Ṣé rí first day tí mo ti fojú mi kan ọmọ yẹn, dad ni mo ti ní problem. There's one spirit in me tó ń jẹ́ kí ma understand kankan lórí ọ̀rọ̀ Ọ̀yá Fúntọ́ pé she's my wife. Ọ̀rọ̀ púpọ̀ wọ́n da òyìnbó rúmọ̀ fún mo kàwé síwájú rẹ̀. Ọ̀yá Fúntọ́, she's your wife or my wife? No, as in my wife. Spirit kan sọ fún mi pé ìyàwó mi ni. Your own wife? Yes. O ṣì. Kí ló ṣe? O fẹ́ lẹ́kùn ìyàwó mi. Pẹ̀lẹ́. Daddy, ẹ gba etí mi torí Ọ̀yá Fúntọ́. Kí ló ṣe bẹ́ẹ̀? Daddy, ẹ gba etí mi. No! Kí ni ẹ bàbá? arábìnrin ẹyẹ fúnra yẹn pé soso bẹ́ẹ̀ bá sì pé soso yóò rí soso àfọwọ́fà lélẹ́yìí. sórí ó ṣe Ṣàngó tó ọ ní orí lẹ́hún ọmọ rẹ ló yẹra padà ló ṣe Ṣàngó ó sì ti lọ́nu. Àwọn mi dàpọ̀ kí ló máa ṣe sí ìjọ. bí mo wí fún yín àbí mi ò fún yín kìlọ̀ mo ní gbogbo ohun tó bá ti bèrè mo ní ká ẹ máa fún. ẹ ń fún. tìyàwó ńkọ́. Yóò mọ bẹ́ẹ̀ ni ó lè díẹ̀. ńgbà tó ẹ lọ mú Ọya tẹ ẹ mú Ọya wálé fún Ṣàngó ẹ mọ̀ pé obìnrin tẹ ẹ lọ mú wálé yìí ẹ̀yin mọ̀ pé Ọya ni ìdílé Ọlọ́ya ló ti wá ọmọ sí ń tẹ̀lé Ṣàngó. ẹ wá gbéra ẹ lọ mú Ọya wálé fún Ṣàngó ẹ mọ̀ pé Ṣàngó lọkọ Ọya ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ sì mọ̀ pé dàpọ̀ ọmọ yín ìdílé Ṣàngó ló ti wá Ṣàngó ló fún yín a jẹ́ pé aṣọ òbọ́mọyẹ mọ́rùn-ún ni o. Àwọn òrò dé bẹ́ẹ̀
ìmọ̀ tí wọ́n dé gbogbo nǹkan tẹ̀yìn sọ fún wa yìí èyí tí wọ́n ṣẹlẹ̀ sí kìlà máa ṣe. kí ló ṣe ọkọ̀ bá mi lọ́wọ́ ẹ̀sẹ̀ wọ́n yá máa gàdà yẹ́rìyẹ́rì kí n bá ìwọ́n ṣeré burúkú ọ̀gbọ́n mi wọ́n bí ẹ ti fọwọ́ fa ṣoṣo ẹ sì ti rí ṣoṣo ọ̀rọ̀ yìí ti dọ̀rọ̀ òkú tó kú sígbòrò tí ò sí bàbá ńlá babaláwo tàbí oníṣègùn tí ó gbé jáde. bàbá ẹjọ́ ẹ má ṣe báyìí ṣe bẹ́ẹ̀ náà lè fún wa lọ́mọ yẹn ẹjọ́. wòmí arábìnrin àmọ̀ràn lásán ọ̀rọ̀ yín jẹ́ o àmọ̀ràn ní fún yín ṣe gbọ́ èmi tẹ́ ìwò ìní ò lè kúkú oníkú o wòmí ó ṣokú ọ̀sán gan o ọkọ rẹ̀ ó ta tẹ́rù ń pa tẹ́ ẹ̀ bá lọ gbé kúrò lọ́sibítù tẹ́ ẹ gbé síhun kó wá gbéra kó mọ́ lọ kó gbéra kó mọ́ lọ ìkékùkékù máa sí ayé kàdé rò mọ́kà ẹnìkan kì í kàdé wọ́n rẹ̀ ń jẹjẹ má gbàdo ẹranko ayé náà kàtà yẹrẹ mi yẹrẹ mu ó ní wíṣí mọ́ ẹ̀kẹ́ sá sọ́ọ̀dì nílẹ̀ ìdílé ọdún nílẹ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ ìlú kalẹ̀ yìí parẹ́ o wòmí ohun tí wọ́n parí kó má wà wálé o ohun tí wọ́n wálé kó má parí o ìbà ẹ wò mí o ohun tá à ń sọ rèé o nígbà ìtọ́jú ọmọ bá ń pọ́n wọn tá a bá wí fún wọn ẹ̀yìn báyìí lẹ̀ ṣe o báyìí lẹ̀ ṣe o tán bá rọmọ tán gbogbo rẹ̀ ó dẹ̀rọ̀ lára wọn ó sì dá kéèyàn máa bèrè lóòótọ́ lẹ bèrè a sì wí fún yín tí ẹ ṣe ńgbà tẹ wá lọ mú ọya tẹ gbé wálé fún Ṣàngó tẹ ní kí Ṣàngó kó má ṣọkọ ya ṣó lè bọ́ sí ẹ̀dẹ̀ lóhùn wọ ẹ ní ṣerú ẹ̀ mọ́. Ṣàngó Olúkòso ọkọ ya o iná lójú iná lẹ́nu àkàkà yẹ́rìyẹ́rì kábíyèsí Ṣàngó Olúkòso. Màámi, nǹkan tẹ́ ẹ̀ sọ yìí ò yé mi. Ọmọdé ń ṣe ọ́. Ọmọdé kí ni mo ló ń ṣe? Ọmọdé ń ṣe ọ́. Màámi, ṣé bẹ́ẹ̀ ṣe máa wò mí rùn rè? Kódà. O ò dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀. Wípé o ò bá wọn kúkú àwọ̀ kó o bá wọn kúkú ìyà. Sórí arówólò tó ń wò, ó ti tọwọ́ bọ ṣọlọ̀. Iná sì ti jó ti rí ṣọṣọ. Èmi ò wá fẹ́ kó bá wọn nípìn nínú burúkú o. Mo tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi, omi ló dànù, agbe ò fọ́. Jẹ́ wí fún ọ, tó bá ṣèmi lèmi bí ọ. Sórí láti wákàtí ọ̀ tí mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí. Ìfẹ́ tó wà lẹ́ẹ̀rí ìwọ pẹ̀lú arówólò gbẹ́ ilẹ̀ ráì kó dẹ̀ gbé bọ́bẹ̀ kó dẹ̀ bò wọ́n bẹ̀. Kó o jó parí síbẹ̀ má jẹ́ gbọ́n tó jẹ́ arówólò lẹ́nu ẹ̀ mọ́ o. Wá ọkọ tiẹ̀ kó o wá síwájú tó bá ti mú dé wá mọ́ bá mi. O ti gbọ́n tí mo sọ fún ẹ. Kò sí ìfẹ́ lẹ́ẹ̀rí yín mọ́ o. Màámi. Màámi kéde. Àbò tí yóò fẹ́. Sórí ti bá gbé ìgbájú fún ọ. Òyì orí á gbé ẹ. Ṣé ìwà ló bí mi ní? Wọ́n sọ̀rọ̀ pẹ̀lú arówólò kan ni. Oníjẹkújẹ olè. Tẹ̀lé mi ká lọ sínú ilé. Pásítọ̀, ó mi nǹkan tó mọ á dàrí nǹkan tó mọ á dàrí o pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ẹ má bẹ̀rù àlejò ní nǹkan tí mò ń wò yìí ló jẹ́ nínú ilé yìí ní orúkọ Jésù yóò pòórá. Àmín. ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. Àmín. Àpáta ayérayé tí ẹnikẹ́ni kò lè dìgbò lù wọ́n bá wa ya orígun mẹ́rin ilé yìí sí mímọ́. Àmín Jésù. Gbogbo ẹ̀mí òkùnkùn tó bá ń rá bàbà lórí ilé yìí lórí ẹbí yìí kí ó bẹ̀rẹ̀ sí ní pòórá. Àmín. Jésù Kristi mo ya ilé yìí sí mímọ́. Àmín. Ẹ ya ẹbí yìí sí mímọ́. Àmín Jésù. Gbogbo ẹ̀mí òkùnkùn tí ó lè máa da ẹbí láàmú Olúwa ẹ wá máa parẹ́. Àmín. Ní orúkọ Jésù Holy Ghost fire Ọlọ́run ogun igi ṣogun tí èmi nìkan ogun ìwọ Ọlọ́run ni mo fi gbogbo agbára fún Jésù Kristi ní ọ̀run mo pa láṣẹ ni mi ò dá lábàá ìgbẹ́gbẹ́ ọgbẹ́ ní òkùnkùn tí ó lè máa rá bàbà lórí ẹbí kó bẹ̀rẹ̀ sí ní pòórá. Àmín Jésù. Holy Ghost fire Jésù Kristi
ẹ dojú tì mí rí ẹ ṣẹ́gun fún mi ẹ ṣẹ́gun fún mi ẹ ṣẹ́gun fún mi gbogbo ẹni òkùnkùn tó ràn àbà lórí ìdílé iṣẹ́ Holy Ghost fire. Thank you Jesus. Thank you Jesus. Thank you Father. ọmọ mi dé. Ìránṣẹ́ èṣù lélẹ́yìí jẹ́. Ó ti pa lọ síbi tó ti wá. Bẹ́ẹ̀ ni. ọlọ́dọ̀ mi rẹ̀. Kì í ṣe ohun tí gbọ́dọ̀ bàbá yìí máa gbé ní ìgbésí ayé yìí. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ibo ló ti rí ọmọ yìí yọ. Gẹ́gẹ́ bí àdéhùn mi sí Ọlọ́run wípé tí ó bá ṣe nǹkan tí à ń fẹ́ fún wa nǹkan báyìí ni màá ṣe. Ìdúpẹ́ mi rèé ṣe rí léyìí mo kọ fún yín ni pé kẹ́ ẹ máa ṣiṣẹ́ Olúwa ń bẹ̀. Ẹ máa jọ mí lójú o. Ṣé torí oyún tíyàwó yín ní ẹ ṣe ṣe irú nǹkan tó tó yìí fún mi? Ṣé rí kò tiẹ̀ tí ì tọ́ sà? Ṣé rí ẹ rí pé fẹ́ǹsì mi ì tí ì ṣe? Mi fẹ́ ṣe láti bẹ̀ yẹn àwa wá síbí so that ẹ lè máa gbé mọ́tò tí n bá tún rà fún yín ẹ lè máa gbé wọlé. Ẹ wá tí ì rí nǹkan torí wípé tí ẹ bá rántí nínú Bíbélì ìyá wa Hánà ó lóye ọdún tó pé kọ́lọ́n tó yọ̀ǹda ọmọ fún torí pé kò sọ ìgbàgbọ́ nù ni. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ọlọ́run tó ṣe ti Hánà nígbà náà kò tí kúrò lórí ìtẹ́ torí pé bí ó ti wà láti tìkọ́ ṣe bẹ́ẹ̀ náà ló ṣì wà ni ó ti máa wà títí ayé. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Torí pé ìgbàgbọ́ yín ó dúró ṣinṣin nínú Jésù ni Ọlọ́run ṣe yọ̀ǹda fún yín. Tí ẹ ò bá gbàgbé lọ́jọ́ kìíní àná mo ní tí ẹ bá lè fi ayé yín fún Jésù tí ẹ di òpó Jésù mú ṣinṣin wípé ìyanu ṣe wà nílé ayé yín pé ohun tó ń dá bí bẹ̀rù fún yín Olúwa ó kéré níwájú Olúwa ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò jẹ́ kí ìgbàgbọ́ yín kó parẹ́. Ẹ ṣeun gan ẹ ṣe mo dúpẹ́ ẹ jẹ́ ká wọlé lọ kẹ́ tiẹ̀ wo àwọn kan tí mo ti kó sínú ilé. Ní sùúrù ẹ jẹ́ kí a kọ́kọ́ gbàdúrà. Jésù Kristi mímọ́ ìmọ́lẹ̀ gbogbo àgbáyé àwa dúpẹ́ àyìn lógo mo wá fi àwọn ẹbí yìí mo fi wọ́n sí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn yín. Ṣé ẹ rí ilé tí wọ́n kọ́ fún mi kì í ṣe èmi ni wọ́n kọ́ fún bí kò ṣe pé ìwọ Jésù Kristi. Ẹ wá bá wa ya ilé náà sí mímọ́. Àmín. Ẹ ya ẹbí yìí sí mímọ́. Àmín. Ṣé rí oyún tí abiyamọ yìí tí ó ní sínú nígbà tí ó bá di ọjọ́ kúnlẹ̀ jẹ́ kí ó bí wẹ́rẹ́. Àmín Jésù. Ẹ má jẹ́ kí a gbọ́ igbe gbàmígbàmí lọ́jọ́ kúnlẹ̀ obìnrin. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Ẹ ṣé ẹ jẹ́ ká Olúwa ó máa ṣe o.